jẹ ní. Àgbàrá òjò tẹ́ rí yẹn. Kò má lóhùn onílé wo. Gbàgídárì kí ló dé? Èé ti jẹ́ kí ló dé o? Ọmọdàgùrò kí ló dé o? Lukuleke rọra o. Lukuleke jẹ́jẹ́ o. Lukuleke. Luku. Lukuleke. Luku rọra ṣe o. Lukuleke. Alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́. Lukuleke. Ikú wọlé pa o. Lukuleke. Abèlè tàsé. Lukuleke. Ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ o. Lukuleke. Ìwọ níbí ìwọ lọ́hùn o. Bí ẹkùn apọ̀ ọmọ jẹ. Lukuleke. Alátẹnujẹ àtẹnu. Lukuleke. Ìrìn ní di ọ̀kẹ́ o. Lukuleke. Ọmọ pa bí ọ̀sán jábọ́. Lukuleke. Alọ́gọ́ nílé pariwo. Ìlọ́jẹ̀ méjì ló payọ̀, ìbá ti múlù kú ìrọ̀. Ọmọ mẹ́lẹ́ta. Wá ìwọ dákúwá. Olówó wa ìwọ. Wọ́n lé wọ̀. Ọbẹ̀ yìí sì ti di bàbá. Kí ni tó le tó yìí? Dákun kí ni tá a gbé kí lójú? Wo ìwọ wá ń bí ṣe wá di ká mọ̀ búra wa ká mọ̀ sọ̀rọ̀ lábáhùn tíra wa. N ò bú ọ. Èsì ọ̀rọ̀ rẹ mo fún ọ. Ìsúnkún sí wọn lòun nìgbésẹ̀ gangan. Èsì ọ̀rọ̀ rẹ mo fún ọ. Èsì ọ̀rọ̀ mi ló fún mi. Jẹ́ sọ fún ọ, ọjọ́ bí ẹ ń pọ̀ láàrífín lára. Àmọ́ wo ẹgbẹ́ ẹni lè yàn ọkọ yẹn ìwúradé o. Kì í ṣe bí èmi àti ẹ. Èmi ò sínú ẹtẹ́lẹ́mọ́jọ́ tàkótọ́ ọ̀rọ̀ tíra wọn o. Dákun, ó ti dàgbà kọjá àbáwí nù o. Lémi. Èmi ká, èmi líkìtà bí ni. Iyún èmi náà. Ṣé bẹ́ẹ̀ rí o? Bí ṣe dìjà rẹ o. Ọmọ yìí ó padà jìyà lọ́sọ̀ yìí o. Ókè o. Ẹ ta ni ó nà mí? Èmi ni. Ọ̀nà mi. Iná. Wàláhì ọ̀tẹ̀. Èmi. Bẹ́ẹ̀ mo wí fún ọ. Bàbá bí babaláku bàbá rere. Ọmọ yìí ó rọ́bọ́. Bàbá bí babaláku bàbá rere. Dúró dé mi wọ́n bọ̀. Ọmọ Dákun, kí ló fàjà láàrin lákọlábo lórí páfẹ́ ni àfẹ́ ni? Ó yé mi o. mo rò pa kòkòrò jẹ́wọ́ gbádùn. tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èyí ẹ̀ yọ. ṣé mo wí fún ọ̀pọ̀ dẹnu ìfẹ́ kọ́ mi ni? irúkìrú ọbẹ̀ ẹ̀wọ̀ ìwọ́n tí ọ̀jẹ̀. Kàfáyà, ṣé mi ló ń bá wí? ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ni. Dákun, ṣé o rò bí èmi jọ òun ni? dákun kí lọ́ọ́ ṣe kí lọ́ọ́ ṣe. Wọ́n bí kìí ṣe pé mi náà jọmọ tó tutù. Kìí ṣe pé mi jọmọ tó tutù. Bá a bá ṣe wẹ̀rẹ̀ èmi lọ sọ, kò sí tẹ́mi kò lè ṣe fún ọ. Bí a tún jọ. Kìí ṣe pé. Kí ló wà láti. Bí mi lọ́wọ́ lẹ̀ wọ́n bẹ ni. Bàbá bí ọ̀dà dúró dé mi. Sótán asápẹ́ fún wèrè jò àtún àti wèrè nǹkan kan náà ni wọ́n. Ẹni tó yẹ kó jẹ́ ká dá dùbúlẹ̀ ká sì dẹ sókè ààyè. Ẹ bá bára yín. Àlùwàlá ológì ni o. Ọgbọ́n àti kẹràn jẹ ni. Àgbàrá òjò tẹ́ rí yẹn. Kò má lóhùn onílé wo. Gbàgídárì. Gbogbo yẹn dúró níbi tẹ́ wáyé o. Ẹ má gbìyànjú àti sá. Tẹ́ bá ṣe àfojúdi láti sá, àdá ń bẹ ní wọn wá. À ń bẹ yín ní kọ̀ọ̀kan sọ́nà mẹ́rin ni o. ẹ bọ́ ta. Ẹyin kí ni gan kí lẹ fẹ́? olówó táwọn ibi tá a wà pẹ̀lú sẹ́bi kan ní àyìn. Pẹ̀lẹ́ oníṣẹ́ rẹ. ìwọ bàbá wọlé lọ fún mi ọmọ tó sunkún lọ wò ó dáa. Nígbà náà wá kọ́. Ẹ jẹ́ gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀. Kò yé mi o. Ajá fún ẹ̀tọ́ ni wá. Ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ má tó òkè ògùn wá sí mi gogoro lálẹ́dẹ̀ Ọ̀yọ́. Wo ọ̀rọ̀ lọ́jọ́ kìí ṣe wọ́n ń tọ́ sọ ọ̀rọ̀ ni. Ṣé ọmọ òfò tó sì ń sọ náà kìí ṣe ṣe pa bá ń lé kò sí ń lé mọ́. Ẹ jóná, tẹ́yìn bá ti torí ogun tẹ́ ẹ lọ yàdá. Ṣé ẹ̀rọ báwọn náà lè ti torí ogun káyọ̀ pọ́npọ́n ni? Kí la ti ṣe? Abẹ́rò bá àlógún, alógún atúnibọn. Ẹ wo ẹ mọ̀ bẹ́ o, ẹ mọ̀ bẹ́ rárá o.
bẹ́ẹ̀ bá bí ànábì ó bẹ̀ yín ni ọ̀rẹ́ mi sọ fún wọn pa yín bọ̀ jáde ẹ má jọ náà. ẹ fi mí lẹ̀ kí mo ṣe náà. ẹ wo ẹ̀kọ́ mo ṣe o ẹ̀kọ́ mo ṣe o kí mo ṣe kọ́. sórí ẹ̀yin ọmọ burúkú bojú wo okòwò yìí ńgbà tẹ́yìn pẹ̀lú obìnrin ọ̀jọ́ ní àjọsọ ti tẹ́lẹ̀ tẹ́ wá rè ń kí obìnrin olóbìnrin mọ́lẹ̀. bàbá tiẹ̀ wà lájọsọ ti ọ̀rọ̀ ńkọ́ ṣé tipa la fi mú obìnrin ni. abẹ́ ọ̀daràn ẹ̀yẹ sí musa ọmọ mọ̀ yín ọmọ tí já yẹn lẹ́nu tó wá fẹjọ́ rẹ̀ sùn mí ní ta ní kò gbọ́dọ̀ tẹ́lẹ̀ mọ́ kó kúrò nílẹ̀ ó mọ̀ ní. àlùwàlá ológì ni o ọgbọ́n àti kẹràn jẹ ni àgbàrá òjò tẹ́ rí yẹn. Lukuleke fúrọ̀dẹ́yìn ìyàbọ̀ wíbẹ̀ wọn ló ti ń dẹ̀mú mú nírọ̀ ni. ṣe é rò mí pin ni. àròpé bò mo bọ̀ ọ̀yọ́ ni wàhálà ò tiẹ̀ dínkù ládùúgbò. ẹ gbà 5 litre ló wà ń bẹ ẹ fún mi ní 1000. 1000 gbẹ́mú lọ́ọ́ mi jọ òun sì ni mú fọ̀ wá. bàbá èló lẹ fẹ́ rà. tó o bomi là ó pọ̀ jù báyìí. bàbá sẹ́mu láì bomi là ó gidi ẹ mú ní. ìbá fọlápò méjì mo ro ti wàhálà ni. bàbá 500 naira kéré bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ tẹ̀mí ẹ̀rọ ti wàhálà agungi. gbẹ̀mú kọ̀ọ̀kan nílé ọ̀dọ́ yín ìwọ nìkan náà kọ́gùn pé ń lé yìí àbí dídì nílé agbolo ajẹ́fẹ̀ẹ́dẹ́ ní ìsìn tí ó gbẹ̀mú wá fún mi. bá ń gbé sórí àpótí. ògidì ẹmu ní bá bàbá ń gbé sórí àpótí. ògidì ẹmu ní. mo ń bọ̀. fún mi ní ọ̀dọ̀ ni bàbá àdéhùn ni àdéhùn ẹ wò èmi ò ní 100 naira kan. Lukuleke fúrọ̀dẹ́yìn wàhálà nu àìwá yàwọn làárọ̀ gan ìjà gbóró làárọ̀ Ìbàdàn. ìyá. ọ̀dẹ̀ bàbá rẹ̀ ọ̀dẹ̀ bàbá rẹ̀ wo bàbá. báyọ̀ o. àwọn ọmọ eré eléwèlé àwọn ọmọ ọtí tí ò sí táàrí yóò mọ̀ tó jọ mẹ́ta. bàbá tipẹ́tipẹ́ di oko ríro. ó débẹ̀ ọ̀nà ń di ìjásùn. ọjọ́ ìkọ́ níbi tí sẹ́nu mú yé. orí yín ọ̀dà láì orí bàbá yín ọ̀dà èmi lè bú bá mi. sẹ́mi náà ni mo ní àdúrà oríkì tó ṣe tipẹ́tipẹ́ mọ́ mi láwọn. bàbá ti gbàgbé oríkì wọn. ẹ ní dààmú olùsí ni kí wàá lẹ́yìn ngbèmí bá jẹ́ tipẹ́tipẹ́ ń di ẹ̀kọ́ ríro ọjọ́ nǹkan rúgùdù sẹ́nu pámú ẹ kí wàá lẹ́yìn ẹ̀yà wá sẹ́mọ̀rì tí mọye nọ́mbà ọkọ̀ àtọkùmọ̀kù amọ̀nà ọ̀run mọ́ lọ tí ẹ bá sì pé ẹ ti dèfé pé orí yín ti gbálẹ̀ rí kà á sì dáa fún bàbá yín bẹ́ẹ̀ ṣe sọ̀hún èmi lẹ́ ń bá tẹ́ ń sọ̀rọ̀ sàkàsàkàsàkà tẹ́ ń bú ládùúrò ìbú mẹ́wàá ẹ rò pé ìwọ̀n mọ̀rọ̀ àbí àbẹ́ ẹ rò pé ìmọ̀ nǹkan tí mò ń ṣe ẹjọ́ yín kọ́ irùngbọ̀n ti di tajà tẹranko bí mùsòrò ṣe ń hu irùngbọ̀n tórùkọ́ ń hu ẹ̀yin náà ẹ ti bá mi fi káńkó ẹ ti rò pé ẹ ti jẹ́ nǹkan pàtàkì orí yín ò dáa ẹ̀yin méjèèjì kí ni tá a gbé tá a jù gan lórí ipa kìíní lásán. tí ìbá ṣe pórí yín ti gbálẹ̀ rí ẹ̀ gbádùn rárá àwọn ọmọ yóò ti ẹ̀ mẹ́rẹ̀ èmi máa ń bá yín sí ẹni gbèrè kẹta yín dà fúrọ̀dán yín. ṣé Luku láti tó dábẹ́ta tá a ti rí gbẹ̀yìn. abẹ́rẹ́ nǹkan bá bá kúrẹ́ àparò ajago onímbọ̀ yìí o. Luku ẹ fi lè rẹ rántí ẹ ní kí wọ́n kọ́ ẹran wá. lóòótọ́ ẹ mú fáwọn àti àwa nìkan.
fáwọn kan. Luku yìí ò ní dààmú ó sì dàgbà Luku gbà síbẹ̀. owó ẹ̀rọ sẹ́ẹ̀ ẹ̀kọ́ sí Luku lẹ̀. Bàbá. Ayélu jẹ̀jì àná. Bẹ́ẹ̀ ni ẹ parọ́ àwọn ẹ̀dùn o òótọ́ ọ̀rọ̀ díẹ̀ jẹ́ aṣọ o Luku ìwà rẹ̀ ọ̀dà ẹyẹ rẹ̀ ò sọ fẹ́ yẹ pé kò ń bọ̀ kí ló dé. ẹyẹ yára jura wọn lọ ni. àmọ́ wo bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wá yára jura wọn lọ kò yẹ kó jẹ́ àárín èmi àti ẹ o wo Luku já mi tán jẹ́ mo bó ṣe ń lọ ohun tó ń dowó ni o sọ fẹ́ mi ọ̀rẹ́ mi wà. ìgbẹ́nu rẹ̀ dání jẹ́ ẹ ntí wọ́n máa ń ṣe tí máa ń dùn yàn nu kí ló dé tẹ̀ fẹ́ mọ́ túṣu désàlẹ̀ kòkò kẹ́ tó mọ bí ọ̀rọ̀ ń lọ. kí ni máa ṣe àwa Yorùbá tó jẹ́ pé ìwà wa adúdú tẹ́lẹ̀ ìwà nu wa náà tún bá dúdú ẹ sì máa fẹ́ túṣu désàlẹ̀ kòkò kí ló ṣẹlẹ̀ gan-an ó ṣe fẹ́ ní ẹlẹ́ni lẹ̀ ní tí mo fi fẹ́ràn àwọn ọmọ lánàá àwọn Haúsá ṣé ẹ rí tí ẹyọ ẹnìkan bá lówó nú àwọn ọmọ là olówó ni òun ni wọ́n sì máa sìn àwọn ọmọ là bíi 99 tó bá kù wọ́n máa ṣe ránkàdédé alájì ránkàdédé alájì ránkàdédé alájì lásán ni ìjọ tí wọ́n bá sì fẹ́ jẹ sàárà wọ́n sì lọ ọbẹ̀ wọ́n jọ tọwọ́ bọ̀wọ́ báyìí wọ́n jọ máa jẹun ni. wo mọ̀mọ́ ṣe tí o ṣe mọ̀mọ́ wádìí ọ̀fìn tó jẹ. ẹ wo bí ẹgbẹ́ sọ fún bàbá ọgbọ́n kìí ṣe pé mo ní kó mọ̀ lówó lọ ẹgbẹ́ tí mò ń sọ ni pé ó yẹ fún wa lẹ́jà mọ́ kókó wa bọ́ ti ń pẹja ohun tí mo sọ nù ó tán. tó bá lówó tí ò fi mọ̀ wá ń kọ́. kí la fẹ́ ṣe sáfẹ́ pa ni. kí la fẹ́ bọ́ lọ́n pò. ìwọ máa lówó lọ́n tiẹ̀ Luku tó sá ti máa ṣe fàájì fáwa sórí tí kú bá dé tó fẹ́ pa ránṣẹ́ sí wa bọ̀ kú dànù. irọ́ kó pa yín ẹ̀yin méjèèjì. ẹyẹ ilé. Adaba. mo ń filẹ̀ bí èèyàn tó jẹ́ nu. ẹ dákun ìwúrí ẹ ni. òyà ló mú. láti bo. kí ló dé ẹlẹ́mu sẹ́mi àti níjà yìí tẹ́lẹ̀ ni. wo ọ̀rọ̀ ọjà kan ọlọ́jà ló rán mi sí ọ wọ́n ní gbogbo ohun tó bá ń ṣe báyìí kó o máa bá mi bọ̀ báyìí. àṣemọ́jèlè ní ta. irọ́ kò lè ráyè láéláé. wo iṣẹ́ tó mọ̀ mi ni mò ń jẹ́ o ṣé tó bá ti ń ọkọ̀ kí n pakọ̀. kò ní dáa fún yín fún tẹ̀sán tẹ̀sẹ̀ mú bàtà kọ̀kọ́ sùn. ẹ̀yin àdàgbàjẹ́ra òfun. bá bẹ́ẹ̀ la dàgbàjẹ́ra òfun kó tó ṣèdè ti ta kété bí ṣọ́ọ̀ṣì oko. ó di méjì. bó ṣe lanúlẹ̀ bí ẹ̀kọ́ ẹbọ ní ìgbà tí wọ́n débi ìwọ sọ̀rọ̀ sílùú àwa yìí sọmọ ẹ pé owó ní sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ni. ẹjọ́ ni baba ní kò wá rò ń bí. ẹgbẹ́ nu sọ̀njà rẹ̀. bí wọ́n bá sá lọ ìwọ ló jìyà rẹ̀. lọ mú èrè jọ. Luku kò sí nǹkan tí ó ṣe ọ ìwọ tẹ̀lé wọn lọ nǹkan kò ní í sí ọ sórí tó bá ti wẹ̀yìn báyìí àwa mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rẹ́ rẹ ni wá ó mọ̀ rí wa. wọ́n sọ bẹ́ẹ̀ kí ni wá. ọ̀rẹ́ ni wá. ti fún lọ́nà ẹran núrù. kí ni. ẹjọ́ ni wá rò. jẹ́ wọn tẹ̀lé wọn lọ sórí tẹ̀lé wọn. tẹ̀lé lọ mú ẹ̀jẹ̀ rẹ̀. ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ẹjọ́ mẹ́rin fi wọn lẹ olùsí ni yín. ẹ mọ tẹsẹ rẹ ẹ jẹ́ kí n máa gbélé lọ. wà á bí o fẹ́ mi lọ́wọ́ ẹran ọ̀rọ̀ ẹ yóò san bẹ́ẹ̀mu wa ẹ jẹ́ mọ ọmọ ní sẹ́kì. Adéòtí ń gbọ́ níbo ló ti rí nǹkan ìnù tó ń dà sẹ́nu táwọn èèyàn ń mẹ́mu tán tí wọ́n ń bì tí wọ́n ń yàgbẹ́. ẹ jèrè bàbá ilé mo wà ìjẹ̀bi ẹjọ́ gbogbo wọn náà ni wọ́n mọ̀ pé mi ègún pẹ̀ mò ń bẹ̀yẹn lẹ mú dání ọ̀dọ̀ àwọn àlásìlẹ̀ mi tí rẹ mú ní tí ò jẹ́ mi ò rẹ mú lọ́dọ̀ àwọn òṣòbùmọ́nu kí wọ́n bá fi ṣàṣojú lówó fúnra fólúwa rẹ̀ náà ni oníṣẹ́ Luku mu wáyé lọ́sẹ̀ tó lọ pẹ́pẹ́ ń ṣe o òun ti ń dẹ́ mu o mo la dúpẹ́ bẹ́ẹ̀ mi ṣe di pé mi rẹ̀ mú lọ́dọ̀ rẹ̀ nu dípò mo ìṣe ń sọ̀rọ̀ yìí ń wò ìkẹ́bí tí ò dáa bí tòun ṣe wá jẹ́ òun ẹ̀ bá ń bí kò yé mi o. èmi ò mọ. máa gbó lórí bobo ọmọ ìwọ kọ́ ni agọ̀pẹ́ tó dẹ́mu ọ̀hún tí wọ́n ń yàgbẹ́ táwọn èèyàn mú tí wọ́n ń yàgbẹ́ tó ń kú. tó ń sọ kátàkátà bí ẹni tí ó bá yà. ó yẹ dúró bó ṣe dákẹ́ tọ̀ sọ. bàbá ẹ dákun wọn kì í owó wọ. já yín ló kọ tèmi ìlànà mi ẹmu ni mo ṣì ń dá èmi ni mo rẹ gígé mu sínú ẹmu tí wọ́n. ọ̀fẹ́ pàdúrú ni ọlọ́ọ̀dà májèlé sínú ẹmu tó ń dá irú kátàkátà wo nu. bàbá kì í ṣe pé mo fẹ́ pààyàn o bẹ́ẹ̀ mo ṣe pàlú wọn ń lọ bí ọ̀sẹ̀ kan báyìí tí mo ti ń wẹ́ mọ́ mẹ́tì ibi tí mo gbé sí kí ni àmọ́ ẹgbẹ́ mu ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta òní lọ́kọ̀ọ̀sẹ̀ kan báyìí ìyẹn ló wá mímí náà wò pé bí èèyàn bá fagbó kí gbogbo fagbó ìyẹn ló mú mi dàbí ọgbọ́n pítọ̀ mo fẹ́ mọ ibi títí ń wá.
dúná wọ́n ń gbé ẹmu tó ọba dá wọ́n ń gbé ní báwo tó ń gbẹ́mu sí. bẹ́ẹ̀ ni o bàbá ìyún ló wá mímí náà dàbí ọgbọ́n pé tọ̀ mo fẹ́ mọ ibi tí nǹkan ti wá ìyún ló jẹ́ rẹ gégé mọ̀ sínú ẹmu tí wọ́n mu gbogbo ẹ̀ wàá dùn mí o bàbá bíi tó le ó lè rè. ó lè ní ọ̀rọ̀. ẹ dákun bàbá ẹ̀yin àgbàlẹ́pá lówe ẹ lọ́mọ yín ọ̀sà gbàfọ̀ ń gbé kó wálé ẹ rójú olè ẹ ò mú ọmọ ògòkè kò sọ ó sì ń gbà wọn fọ àwọn gbà lọ rẹ. ń fún lówó ń fún lówó ó lè ní oje. èló nígbà lọ rẹ. sórí wọn tiẹ̀ dé òtí a lè ẹlẹ́yọrọ jìnnà ká tó fàbọ̀ wá bá díẹ̀ Luku àbí kí wọ́n ti ń pè ọ́ sórí wọn tiẹ̀ wọ ọmọ Luku àbí bó wọ́n ń pè n ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ rẹ̀ lórí ilẹ̀ bàbá mi mọ́ o ti gbọ́ kẹsìn jáde nínú ìlú yìí wá wo ìjọ tí ọba lè ṣe èsì wọ ìlú yìí oòrò la fi gbé lórí ilẹ̀ yìí. ó ti rí bẹ́ẹ̀ bàbá tó lè bàbá. àti ilẹ̀ ta ló lè. ẹjọ́ yọyọyọyọyọ ẹ̀mú jáde ẹ̀mú jáde ẹ̀mú fẹ́ nílé. ọba ń pa ọba kan ọ̀dà àwọn ọmọ apààyàn. ẹ jẹ́ ẹ̀sìn ọ̀rẹ́ pẹ̀ fún wa. ọ̀rọ̀ mu rẹ̀ nà bí nǹkan fún. má kọlù mí o. gbogbo ẹ̀ mú wa àgbẹ̀mọ̀ lọ fún ìdílé báyìí la ẹ̀mí lè sanwó ọ̀rọ̀ ajá olè. ẹ jẹ́ èrè oje bàbá. ìwọ náà wá o èèyàn yìí fi májèlé sínú nǹkan tí èèyàn jẹ dára ló jẹ o ṣé tó bá jẹ́ pé èèyàn kú sóòrò pé wọn náà lọ láì jìyà ni. bàbá wọn ò lè kú ní kàdá bí ọgbọ́n ni wọ́n kàn mọ ìyàgbé ní ọmọ wọn ni wọ́n fẹ́ fi mẹ́tí jí lẹ́mu ẹ jẹ́ èrè bàbá. bàbá wọn ti. abájọ náà tí wọ́n tàbí kó fi káàkiri látàná tàbí rí mú ọkọ̀ ìlú nígbà náà lọ́n ẹjọ́ kí ni wọ́n á dà. ìlú ní kọ́ jáde nù ìlú yìí pé kò gbọ́dọ̀ tẹ̀lé yìí mọ́ ńlá fi lé kó ń lù ńgbà náà. kódà ìlú dé ta bá dá pẹ̀tẹ́sẹ̀ nínú ìlú yìí òwò láwọn fi gbé. kí ló máa ń wá. ẹ wo èmi ò tẹ́lẹ̀ yín o. abẹ́ ẹ̀gbọ́n wèrè. ilé oko lèmi tẹ̀. abẹ́ ẹ̀gbọ́n mi. o mú mi ṣeré àbí mo dàgbàdo sílẹ̀ níwájú rẹ̀ mo wá da láwàdà adìẹ àbí ọwọ́ rẹ̀ ebu yẹ pẹ̀lú mi òbúnú bàtà olíwọ̀ ọ̀tẹlẹ̀ mi ọ̀dà ọ̀wà jẹ wábi wọ́ sí ìyàwó jẹ lọ́jọ́ tòní. ẹ wo ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ẹ wàá mú ọmọ burúkú ẹ mú jáde sígboro ẹ wá rè sáàtòrì 201 ẹ ti gbọ́ kẹ wá bẹ̀rẹ̀ sí ní nà káwọn ọmọdé ọkùnrin obìnrin kí wọ́n pélé lórí kẹ yẹyẹ rẹ̀ káàkiri ìlú mi èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. mo má ṣe iṣẹ́. ẹ fi ní o tẹ́lẹ̀ sílé fún mò ń tẹ̀. abẹ́ ẹ̀rọ ọmọ yìí ọwá rè ogun yẹ̀pẹ̀ inú bàtà ọwá fi tàn mí jẹ ní ọ̀dọ̀ mi ní ọ̀dà orí ojú ẹ̀ orí ntẹ́nìkan ò rí ojú ẹ̀ orí ni mo sọ bẹ́ẹ̀ fún. ibo nísàlẹ̀ Ọ̀ṣun. sẹ́mọ́lé dágunró. sonísíátà ni yín ni. onífújì ni. 100 naira ni o. 50 naira. 50 naira. ó yẹ wọlé. Luku rọra ṣe o alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú wọlé pa o abẹ́lé tasé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ o. mú bí ọ̀pá náà àbùkù kálá ṣèjú tìrín mú bí ọ̀pá tìrín mú bí ọ̀pá o àbùkù kálá ṣèjú. àbùkù kálá ṣèjú tìrín mú bí ọ̀pá olòṣì. ẹ jọ kí la tún rí gbọ́ o. kí lẹ̀ ní rí gbọ́ kí lẹ̀ ní rí gbọ́ Yorùbá wọn ló ní sì ti kọrin wọn ní Yorùbá Yorùbá ronú wò Yorùbá yóyóyó bí iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe ẹ̀ ìṣekúre ẹ̀yin Yorùbá ẹ̀ ìṣekúre ẹ̀dùn náà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ni Luku bá ṣe Luku tó mọ̀ ẹ́ pé níjọ́ jíjẹ Luku ni àti ẹbí àtàrà àtọmọ àtàládùúgbò Luku ni ń bọ́ gbogbo wa ó sì mú Luku ẹ sì mọ̀ọ́mọ̀ mú igi báyìí tó sì fi tẹ ọmọ ẹgbẹ́ rẹ tó fi tẹ lọ́dà àbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ mọ̀ọ́mọ̀ mú Luku ó mú lọ síbi tí wọ́n ti ṣèdájọ́ ọ̀rọ̀ fún wọ́n sì lè kó o lù ṣé ìwọ fẹ́ sọ pé o mọ̀ ẹ́ pé Luku àti jẹ́ ẹ̀mí Luku ni àti wọ́sọ̀ mi Luku ni. dákun gbanisọ́jì yóò sọ̀rọ̀ ọmọ yóò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé ẹ̀rọ ojú olè ọ̀mú nígbà tí Luku ń jalè tí ń lọ gbẹmọ ẹlẹ́mu lórí ọ̀pẹ tí ń gbẹmọ ẹlẹ́mu lórí ọ̀pẹ tí ń gbẹmọ ẹlẹ́mu lórí ọ̀pẹ ẹ fẹ́ sọ pé òrí ń gbà náà
nígbà táwọn ọlọ́pàá wa dọ́gbọ́n táwọn á fi májèlé sínú ẹmu táwọn fẹ́ẹ́ fẹ́ mu pààyàn tó bá pàṣẹ mi lọ́rùn sóhun nílé mi lù. tí wọ́n bá lé ọ́n lù kí ni ìwúlò ẹ̀ náà ń lù tẹ́lẹ̀ náà ó ń dòrùn palẹ̀ ni torí pé mi ò rò pé Luku ní kọ̀kọ́ jalè àmì èèyàn ti ń jalè káàkiri tí wọ́n ń jẹ́ran ẹlẹ́ran tú tí wọ́n sì fi ń tọ́jú àwọn èèyàn kan sórí jẹ́ kí mi ò sọ nǹkan fún ọ o sórí bí Luku ṣe wà ẹ ti lé lọ ní ìsìn ojú yín ti mọ́ ṣùgbọ́n kò sí nǹkan tó lu ẹ fẹ́ mọ́ jẹ mọ́ torí gbogbo aṣọ tí mò ń wọ̀ bí mo ṣe ń dán yìí àtẹ̀bí àtàrà Luku ní í ṣe sọ mọ́ pé gbogbo ẹ ti bọ́ sọ́rùn rẹ báyìí. ṣé wọn mọ̀ pàgbé kan lọ́jọ́ ìjàlè ẹni tó gbà á lẹ̀ gẹ́gẹ́ ló lè ẹ̀sọ́ mọ́ tá a ṣe àjọlọ̀dọ̀ baálẹ̀ ó wà ní baálẹ̀ ẹ̀yìn o ẹjọ́ táyìn dá fún Luku ò dá o bóyá kí Luku padà wá o àbí o Luku tó lọ o kò jẹ́ kí wọ́n ráyè jẹun o àbí. kò ní dáa fún ọ kí n tó sọ ọ̀hún ìsìn ní tẹ̀lé ọ lọ àbí kò fẹ́ yé ọ ni kémi ò tẹ̀lé wọ lọ́dọ̀ baálẹ̀ o ní sódìdí olórí burúkú. èmi ò ní dáa fún. ìwọ ni kò ní dáa fún ọ. èmi ò ní dáa fún. kò ní dáa fún ọ lẹ́ẹ̀méje kí ló fẹ́ ṣe. olórí burúkú ọmọ bàbá Fádèyí olóró ó lọ sí. kò ní dáa fún ọ. n bá gbọ́ ló kàn ya wèrè ni. alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú wọlé pa ó abẹ́lé tasé ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ ó ìwọ ní bí ìwọ lọ́hùn ó bí ẹkùn apọ̀ ọmọ jẹ́ alátẹnujẹ àtẹnu rìnrìn ní dí ọ̀kẹ́ ó ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́gọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o ẹ̀lúkú rọra ṣe. láti bo Monsuru kí ló ṣẹlẹ̀ táǹtà rọ́bà ọmọ àlewọ nìyẹn bẹ̀ yẹn ta ló wà lé aláàjì àwọn ọmọlé kéwìdà ẹgbà mi àbírú kí ni mo gbọ́dọ̀ àdélé. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ṣé àánú ẹgbà mi yé ti jẹ́ láìla ìlàlá ẹ lé ọmọ mú ẹ mú ọmọ mú ẹ lé wa. ẹ mọ jọlọ ẹ mú ẹ lé. ìwọ lọ rẹ gbé mọ̀sùn lọ gbé mọ̀sùn gbẹmí ọba wa rí nkọ́. ẹ bá mi gbé pẹ̀lẹ́jà rẹ kò yẹ ká bí obìnrin jọ kò dìde ńlẹ̀ kí ni pẹ̀lẹ́kẹ̀rẹ̀ wọn náà ti pọ̀ jù jáde pẹ̀lẹ́ oníṣẹ́ ọmọ lọ́sẹ̀kùn lè ṣẹ̀dọ̀ tọ́jú ẹ̀. kò gbọ́dọ̀ lọ. kí ni o ṣe tẹ́ fi lé mi. ṣé torí àdàtẹ́mú dání lẹ́fín lẹ́jú bá wa sọ̀rọ̀ mo borí yín burú. àti pé ẹ̀ṣẹ̀ wo gan ló ṣẹ̀ tó fi ń sá. mo rò kí ayé lára fẹ́ pàǹ dànù. ẹ wá ẹjọ́ kílẹ̀ ń bá ro ẹ súnmọ́. súnmọ́ ta ni ẹ fẹ́ bẹ láàlú lọ́wọ́ ẹ̀kọ́ kọ́mìtì kó fẹ́ jẹ̀wẹ̀ orí ẹlòmíì inú ilẹ̀ dì. ẹ wò afa àdá ló mú sọ́wọ́ ìkànṣe rúlà ó lè fi gọ́rùn tèmi kọjá bọ̀ ẹ má jẹ́ kémi súnmọ́ o bóyá kẹ́yìn súnmọ́ àbí kí àwọn súnmọ́ o. bàbá Gani o ọ̀rọ̀ dàda wo ló wí lẹ́nu yìí tó jẹ́ pé gbogbo gbàlà fáwọn sọ fún yín pé ká má gbà kèfèrí láyè ọmọ ní kèfèrí tó má dà lọ́wọ́ ọ̀n sá fún o lè ṣe bí àná mi mọ́kà ọmọ pásíkò jáde la wáyé ni. ẹ wò mú fọlọ́n bá bẹ̀yẹ má jẹ́ ṣe bí àná bí mẹ́ka ẹjọ́ ẹ bá ń ṣàánú mi Òṣogbo la wà ẹ ìyá mi wà nílé ẹjọ́ Òṣogbo mọ́ ẹ kí mo wá kọ́ ẹ wò mú fọlọ́n bá bẹ̀yẹ ẹ bọ́yá káwọn súnmọ́ bẹ́yìn náà bá lè súnmọ́ wọn ẹjọ́ ẹ kàn ṣàánú mi. bàbá Gani o ti ń gbà bọ̀dẹ̀ o gbọ́ mọ̀ ń sọ̀rọ̀ o tún wíjọ́ ó dà pé kàn mí ti sọ ọ fẹ́ kí lọ rojọ́ ẹ fàfà ẹ súnmọ́ ẹ kọ́ mi.
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لقد حق على أكثرهم فهم لا يؤمنون. إن جعلنا في أعناقهم أغلالا فهي للأذقان فهم مقمحون. Bàbá ẹ jẹ́ ń kà fúnra yín ẹ̀kọ́ yín kí mọ́ ó ti ń gùn gan. Ọ̀dà mo ti gbọ́ jájá padà sẹ́yìn. Inna jahalina. Inna jahalina. Fi أعناقهم أغلالا. Mo wu tí kí ló mo wu tíra mo fọ ìbọn bí mi náà ṣe fọwọ́ tọ́ tíra. Àáfà mo kúkú ń tọ́jú rẹ̀ kódà mo rán sùkú òní ò lọ nígbà tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ báyìí ẹran ni ó mọ̀ pa kí odò Ọ̀ṣun gbogbo àwọn ará àbá wà máa lé Luku ká. Mo bá rò lọ́jọ́ kan mo bá fi ránṣẹ́ sí àbúrò bàbá rẹ̀ lóńdó lómi fún àáfà ṣàdédé ni ráfà tún pè mí lọ́jọ́ kan wọ́n bá ní gbogbo àwọn obìnrin omi fún wọ́n ti fẹ́ pa Luku. Ó jalè ni. Ó jalè ráfà wọ́n ní èfojú rí pátá ni wọ́n ní bí ò bá ká dànù wọ́n ní yóò ká jóná. Kátàbó kí ló dé èyí ti jẹ́. Mo bá béèrè lọ́wọ́ Luku ǹjẹ́ kí nìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ó nínú pátá kàdá dédé mọ́ bí òun ni tó ń bá rí tí wọ́n bá sá. Wọ́n ní gbogbo àwọn èèyàn ti wá pàmò pọ̀ pé àbí wọ́n rán níṣẹ́ tí fi tán fi ń ṣe nǹkan ni. Àbí kọ́ wọn ò ní ẹran gangan ni kì í ṣe kábí ẹran nígbà tí irú rẹ̀ wá jìnnà táyì jọ́yà pé spring jeans lè fojú kàn tí ẹ ti wá jẹ́ pẹ̀lú pátá. Àáfà èyí ò mọ̀ tó kéré o bí Ráfà tún ṣe ránṣẹ́ pè mí níjọ́ kan nù. Kí ló tún ṣe. pé kí n wá mú Luku wọn ti fẹ́ pa o ǹjẹ́ kí ló ṣe wọ́n ní mú baálẹ̀ wọn sí. Àgbàlagbà baálẹ̀ ọkọ ìlú ètí akíní tó ń ṣe báyìí fa. Wọ́n wá fún lórúkọ tí èsè tiẹ̀ ẹ̀ ní kí wọ́n máa pè wọ́n ní Lukuleke fúrọ̀dán ẹkùn ọmọ atọ́lágbé ìjàngbọ̀n ṣe dá nìkan fà ọmọ atọ́lágbé. Ẹ dúró àbí ọmọ atọ́lágbé tá a ṣe súná rẹ̀ jù ní nǹkan yìí. Ó ní o. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu. Èmi ọ̀dà mọ̀mọ́ ọmọ kéwù kan bí tó ti ẹ̀ ṣe ń jàǹbá ni mo ní wọ́n lọ rè torí ẹ̀ gbé wa pé kó wá sọ tẹnu ẹ̀ ẹ dákun ọmọ tó ṣe ń jàǹbá tó tá rọ́bà lórí mu ṣé ó ti ṣe ọtẹ́ ẹ̀ tẹ́lẹ̀ nẹ́nẹ́nẹ́ àbẹ́ ẹ mọ́ra tì ń bì kan. ọ̀tọ̀ mi nù. ọ̀tọ̀ ṣé ìwọ jẹ́fọ́ ni wọ́n tọ́ ń lọ tàyàn rọ́bà lórí dákun bí ẹ bá bú ọ ńkọ́ ó gbé ban àbí kó gbé mọ sí gọ̀mù kọ́ ọmọ yẹn wọ́n. ìwọ tèmi nù àwa yá má lárùn kan lára. àrùn wo làrùn tiẹ̀ o. ìjàgbóró lárùn Ìbàdàn. ṣé Ìbàdàn ni ọ ni. rárá o. o ti wá ń fi ókì Ìbàdàn ó ṣe járùn tiẹ̀. àfiwé ni. àfiwé káfiwé nu àfiwé ìyàgbá ni mọ̀jà mọ̀ Ìbàdàn wọn gbọ́ èyí sọ mọ̀ Ìbàdàn ó sì ń pera rẹ ní ìjàgbóró lárùn Ìbàdàn. ẹ wo ìyá wa mo fẹ́ kẹ́ lọ fọkàn yín balẹ̀ Ọlọ́run tọ́jú rẹ̀ kì í sà wá ọlọ́run agbólóhùn la ilaha illallah Ọlọ́run ó tọ́jú rẹ̀ ẹ fọkàn yín balẹ̀ Ọlọ́run ní dá yín láàmú Ọlọ́run ní dá yín láàmú ẹ ní rí wàhálà lórí rẹ̀ àmọ́ wọn abẹ́rẹ́ lẹ́kọ̀ọ̀kan èyí máa ń gba kámú ni kámú lélẹ̀ ẹ̀ gbà ni iṣẹ́ wa rí bó ṣe wà yóò change bí ẹ fi ọfọkàn yóò change yóò kọ́ra nígbà tó bá change báyìí yóò ju APC lọ ẹ̀yin ẹ fọkàn balẹ̀ àwọn baba wa ńlẹ̀ Yorùbá nù àdìtì wọn náà wọ́n ní ayọ̀ ọmọdé báyìí ni wèrè dì sí ẹgbà tẹ́rẹ̀ láti fi jádànù bí a bá pariwo mọ́ tá a sì bá fọláfọlọ́ ń bọ̀ tí ọ̀fẹ́ gbọ́ á bẹ àtòrí lọ́wọ́ ẹ̀ sí ẹ gbàgbé tí ọwọ́ àtòrí bá bá ẹ rí i pé olóòye padà sí dáadáa ṣẹ gbọ́ ẹ fọkàn yín balẹ̀ Lukman ìwà tó wá wá yìí ṣé ó dùn ó tọmọ kí ó lọ báyìí ni àbọ̀ padà wá. Luku ǹgbọ́n wọn ní sọ kéwú. ẹ wo èmi ò kéwú o èmi ò kéwú o. Luku. so Ọlọ́run yóò kà fà ìwà mi ń pa yóò kéwú. fi àgìnà kì í àfà. ìpadà gbégbá fún ọmọ ìfà. ẹ ti fẹ́ rọ́ mi lọ́rùn ẹsẹ̀ ẹ mọ̀ sọ mi di báńbì àlà ṣé àwọn kìkì ṣe gbẹ tó wà fọ́ lójú nìkan báńbì àlà ẹ ti lù mí ní ìsibí ẹni pé ẹ kan ní má pa ni. ìpadà fi ọ̀rẹ́ kọlà méje sí ọ lẹ́ẹ̀kẹ́. èyí ló dé sẹ́yìn náà ẹ̀yin di gángan làfà àti nǹkan àǹkè ṣé mo ti nìyín gbà tí ní ìní. ọjà ṣe dáadáa jẹ́ kó wọ́n rẹ̀ wà lẹ́lẹ̀. ó máa lagidi ó máa ṣe bí ẹni pé bóyá Ọlọ́run bá wà lẹ́yìn rẹ̀ ó máa wà bí ẹni pé wọ́n nìkan ni
tí gbogbo wa bá bínú tán tá a bá bínú tán sí ọ́nú ilé kéwù wàhálà ìtàlá yẹ ìnìkan sọ ló kò pa ni. a máa ṣàjẹ́ àtúndé ẹ sọ̀rọ̀ ló kò pa ọjẹ́ àwọn kiri ni nígbà tí èdè táyà ó tún ti sẹ̀kọ́ yìí. ó ti ṣe. kí ló ṣe. alájà ni ó lọ pọnmi wá láti bíi wákàtí mẹ́wàá ló ti lọ. ó lọ látàárọ̀ kò dé gbogbo báàfù tá a kó fún gbogbo ẹ̀ ló ti fọ́ tán àtúwá wíta ìwì ó tún wá ń sagídí sáfà bíbù. ó tún ń sagídí. bẹ́ẹ̀ni. Lukman irú ọmọ wo ló fẹ́ yí àbáyé náà ẹ̀yin wa lè fi àtò ìdásẹ̀rí àfún. a fẹ́ fi dásẹ̀rí àfún àfà bíbù náà ní pé ká filẹ̀ ká mọ̀ náà. ó ní ẹ filẹ̀ bó Abibulayi. gbọ́ kí ló tó ní wọ́n mọ̀ nínú ọmọ yìí. kí ló tó fi ní wọ́n fọmọ ẹlẹ́gbẹ́ wọn mọ̀ já ní pàṣán. Alhaji mo wò ó pé òṣùwọ̀n ìyá rẹ̀ ò tí kún dáadáa ni mo rò pé ọjọ́ ìyá rẹ̀ ò tí pé. ìwọ náà sì rí sọ ó rí sọ lóòótọ́ níjọ́ tó sún àwọn ìyá rẹ̀ bá kún yóò tún máa rò dálẹ̀ báyìí ni. kí délé ìtàlẹ́ tó ń tẹ́. ó jẹ lánàá. látàlẹ́ àná ẹjọ́ rẹ̀ mú kọ́ ẹjọ́ rẹ̀ mú kọ́. ó bá tún mú kọ́ ní ìsìn yóò tún mọ̀ ṣe bí ẹni pé Ọlọ́run bá wà lẹ́yìn òun ni. ẹ fi ẹjọ́ mú kọ́ díẹ̀ kẹ́ fún róbó méjì ṣe gbọ́ Abibulayi. anukumula. ìwọ́dà ẹ fún róbó méjì tó bá láta. ó wà lọ ní ìsìn sáà kí ni wà fún mi. ṣé kí ni tv. ẹ̀sọ́ ìwọ ni sọkútọ́ tó ń fọwọ́ dẹ mọ́ ìwọ ni kí ni tó tún mọ́ bọ́ọ̀lù ẹnu gbogbo yẹn ló mọ̀ owó rẹ̀ báwọn ṣáà lọ fọwọ́ apá mi níwọ̀n. ebi rẹ jalè kọ́nà sọ́ni tó ṣe. kí tiẹ̀ ní sí ọ gan-an kí ni o máa ṣe bí ẹni pé o níwèrè o mọ̀ pé o níwèrè rárá sórí mi tó ń wo ìwọ wò mí kú ni nígbà tí wọ́n wò mí kú tí wọ́n rí i pé wọ́n rí mi wò tán náà ṣẹ̀ṣẹ̀ wá gbé mi wá bí kí tiẹ̀ ní tó kó sí ọ lórí gan tó kó sí ọ lórí níjó ní tó fi lẹ̀kùn mọ́ mi kí ló kó sí ọ lórí tó fi lẹ̀kùn mọ́ mi òun ṣe bí ẹni kọ́ lọ́n wà lẹ́yìn rẹ̀ òun ṣe bí ẹni kọ́ lọ́n wà lẹ́yìn rẹ̀ òun ṣe bí ẹni kọ́ lọ́n wà lẹ́yìn rẹ̀ tí n tẹ́ ní ẹ̀ ṣe ẹni kọ́ lọ́n wà lẹ́yìn ẹ̀. Bàbá Lukman ó lẹ́yìn ṣe mí. ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ẹ gbà àǹfààní ọ̀sáré báwọn ra white london wà lọ́dẹ̀ àṣù náà. àwo subila sìgá kí ni a fẹ́ fi ṣe. àǹfààní Luku ṣe ẹ gbádùn mo ní sọpọlọ ò mọ yọ yín lẹ́nu. wọ́n ní ẹ báwọn ra nǹkan wá ẹ̀ ń béèrè ìbéèrè àgọ̀ lọ́wọ́ mi ẹni kí ni wọ́n fẹ́ fi sìgá ṣe irú òun èéfín túra rí ni. èèyàn àfàgbà. ọmọ ilé kéwú ṣe gbọ́ ayẹyẹ ló bí tọ́lá jọ. o ti gbọ́ o. wọ́n bá bí ọ̀rẹ́ ìwọ tún èpẹ́ so gbọ́ orí wèrè mo ò bó ṣe rí ń béèrè béèrè dáadáa lọ́wọ́ mi. àlùwàlá ológìdì o ọgbọ́n àti kẹrọ jẹ ni àgbàrá òjò tẹ́ rí yẹn. Gbàgídárì kílódé ẹ ti jẹ kílódé o ọmọdàgúrò kílódé o Lukuleke rọra o Lukuleke jẹjẹ Lukulukuluku Luku rọra ṣe o alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú wọlé pa o abẹlé tàṣe ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ o ìwọ ní bí ìwọ lọ́hùn o bí ẹkùn apọ̀ ọmọ jẹ alátẹnujẹ àtẹnu rìnrìn ní di ọ̀kẹ́ o ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́kọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o ẹ̀lúkú rọra ṣe Lukuleke rọra o Lukuleke jẹjẹ o ẹ̀lúkúlukuluku ẹ̀lúkú rọra ṣe o alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ ikú wọlé pa o abẹlé tàṣe. àṣẹ olórí burúkú láàfáà bíbù mo ń wò náà báwo lẹnu yẹn ṣe máa dúdú àṣìṣe ìgànnì àti gbóni kí wọ́n tiẹ̀ tún purọ́ máa fa àgbà ẹsẹ̀ wọn di méjì. alọ́kọ́
kó nílé pariwo. kílẹ̀ fi ọ̀ ṣe. àwọn àfáà bíi ibùdó rán mi. bó alẹ́ wá fẹ́ gbà sí. àtẹ́lẹwọ́ mi. ọwọ́ kò burú. ọgbọ́n àti kẹràn jẹ ni. àgbàrá òjò tẹ́ rí yẹn. kò má lóhùn onílé wo. gbàgídárì kí ló dé ẹ ti jẹ́ kí ló dé o. kò má dá ohun tí ó dá ó dá. má dá ohun tí ó dá ó dá. ẹ̀wẹ̀ ni tó yẹ ká fi ṣàwòkọ́ṣe rere nídìí ìbàjẹ́. eléyìí ò dá. astaghfiru láì ní ẹ̀ tọrọ. kò má dá ohun tí ó dá ó dá. má dá ohun tí ó dá ó dá. ẹ̀wẹ̀ ni tó yẹ ká fi ṣàwòkọ́ṣe rere nídìí ìbàjẹ́. Anakumula. Omi. Sọ́wọ́n rẹ̀ kó àbáríkò àtọ́yìn máa wọ ilé bí mo kọ́ wá. Ayé bàjẹ́. Subhanallah. Subhanallah. La ilaha illallah. Subhanallah. 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 Anakumullah. 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 Mo fẹ́ paná rẹ̀. Ẹ jẹ́ máa ń pa. Mo fẹ́ fojú kan tí ń jẹ́ ìfẹ́. Àbí ẹ̀tú. Kọ̀kọ̀ wá. Mo ní bá gbóyè bọ̀ ẹ̀rọ yín gbé bọ̀. Ẹ̀rọ yín gbé bọ̀. Mi ò rí ìtọ́sí ni. Anakumullah. Fojú kan tí ń jẹ́ ìfẹ́ máa. Bó lára báyìí. Ọba rẹ̀. Alhamdulillah. Alhamdulillah. Láìláì yóò mú sí báwo yọ̀ ọ̀dọ́. Ẹ̀dá wa tẹ́gùn lò. Ẹ̀dá wa tẹ́gùn lò. Anakumullah. Láìláì ilẹ̀. Alhaji, ẹ má gbà mí láàyè. Mo ní gbólóhùn bíi méjì tí mo fẹ́ bá yín sọ. Àlébà, kò sí ní tó fẹ́ sọ ní ìsìn tí ọ̀rẹ́ tó àdìsọ pẹ̀lú àyèdè bá mi. Mo yọ̀ǹda rẹ̀ gbogbo ohun tó bá fẹ́ sọ ní kò sọ. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àwa ò bá nàbí wa Muhammad láyé. Sallallahu alaihi wasallam. A sì jọ lògbà pẹ̀lú wọn. Àmẹ́yìn náà lè fi yé wa wípé ní ẹ̀yìn àfáà lè jogún ànábì wa Muhammad. Kò sí wọ́n bẹ̀. Àwọn aláwọ̀ ní àlèúlà mọ́ òwúrọ̀ àṣàtò àǹbíyá yìí. Àyíká tí wàá bá yín lágbára. Kódà ó lẹ́tìkẹ̀. Torí inú tẹ́ fi kọ́ wa pẹ̀lú ìgbàgbọ́ wa. Tí a bá bá yín lálìjánnà, a ti mọ̀ pé àwa náà ò níyè méjì, àwa náà ti dẹni àlìjánnà. Àmọ́ bí tá a ti wá bá yín, la ilaha illallah. Tàbá wá bá yín láyé bòmí. Allahu akbar. Allah. Àwa náà ò ní ọ̀tárẹ́tìfù, ibẹ̀ náà làwa náà bára wa. Àfa àlìjánnà mi mo dì mú yìí. Ẹ mọ̀ wá jẹ́ kí ọ̀rọ̀ ayé Al-Qur'ani ó ṣe mọ́ wa lára. Nítorí afala taqiluna. Mama bẹ́ẹ̀. Ó lágbára. Àfi kẹ́ ẹ má fọ́lù mi bí Instagram. Ẹ má fọ́lù mi lórí eléyìí rárá. Ẹ má fọ́lù mi. Ibi ẹ ti ń gbà fọ́lù mi bíi tìláwà àti náfìlà àti Kùránì.
iná náà kẹgbà kẹ mọ́ fi ṣe ìbádà fọlọ́hún eléyìí mistake tó lágbára gbáà ni ó sì ti ń wáyé tipẹ́ eléyìí náà ni ó wàá jẹ́ ká kọjẹ́ mọ́lí báyìí àbíbù láì ọlọ́kùnrin lọ. mo ti ra sìgá yìí sọ́dọ̀ ya Julius náà sì ni. ìgbà tẹ́ ní kí n lọ ra sìgá wálẹ̀ kan àfa Lukman ni mo fún lówó pé kó lọ bá ń ra wà yìí sí mọ́bí tó ti rà á. Ya Rasulillah kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsópin ẹ dákun ṣé gbogbo ayé ò ti wá gbọ́ báyìí nísìn. àfa gbogbo ayé ò tí ì gbọ́ àwọn tá a gbọ́ táwa ń bí náà la gbọ́ àwọn méjì náà la gbọ́ àwọn àgbàlagbà ó sì pọ̀ wọ́n sọ pé ní nǹkan tí odó bá dé kò tún ríta mọ́ èèyàn ẹ̀dá ayé kan ò lè gbọ́ lẹ́nu tèmi àmọ́ mi ò lè sọ láti ẹnu yín àti ẹnu Habib. A'udhu billah. ń gbọ́ Habib láì. náà ń gbọ́. anukunla ọlọ́run ò ní jẹ́ nǹkan kò ní tẹnu mi gbọ́. ọlọ́run ò ní jẹ́ ọ̀rọ̀ ní gbọ́ lẹ́nu tèmi náà mọ́ lẹ́yìn ilé ìwọ̀n fẹ́ fojú kan èyí fi mọ́ láéláé. alhamdulilayi. kódà bí wọ́n bá ń dáná wọn kú ń bẹ̀ ni. alájà bá ti ń wojú rẹ̀ mí ìfẹ́ ṣe nǹkan kan mọ́ bí ti wù ọmọ ọlágbára o àdúgbò fọlọ́hún àdúgbò èmi náà wà sílẹ́tìfù ni mi ń wà sílẹ́tìfù yìí ní ìrajà tí yóò tẹ̀ ń lọ́rùn báyìí iye ọkùnrin náà sì ní kó fara balẹ̀ kó wọ ọjà tó bá fẹ́ rà èyí tí mo sì ń ná yìí ànádàálẹ̀ ni bí àṣà sàùtì ń wọ́n nàdálẹ̀ ni ọ̀rọ̀ ọmọ gbóúnjẹ lẹ́nu mi. kíkú dákun kó ṣàmà pọkọ mi. ikú kẹ Ọlọ́run ní jẹ́ àárí èmi náà ò fi làkàríjà kùn ún lẹ̀ n bá rí ké ń ṣubú ìwọ́n tó ń ké ní máa ń gárí bì Ọlọ́run mọ̀jà àríkú òjijì Ọlọ́run jẹ́ mi wógun fúnra wa. alájà kí ni prógráàmù rẹ ní òpin ọ̀sẹ̀ yìí kó jẹ́ mọ bí bá ṣe ń lọ sí. ọwọ́ yín ló wà ṣé ẹ lọ bí ọkàn mọ́ lọ́sẹ̀ yìí ni. gbogbo wàhálà tí mo ti ṣe ń bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí alọ́bí mọ́díù ní alọ́bí jìnnìṣà ní alọ́bí nẹ̀káyì ní àti wá síta gbangba mo ti sọ fún àwọn kékeré tọ̀ kí wọ́n fi òpin ọ̀sẹ̀ yìí lẹ̀ fún mi alájà sóòótọ́ dé kábàárà sọ gbogbo òpin ọ̀sẹ̀ yìí wọ lóní. àfa ó yẹ kó ti yé yín bá ṣe máa ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀. torí kò sí nǹkan kan lé mọ́ mi nípa ọ̀rọ̀ fún yín àfa kódà ìwọ̀nba gàrí díẹ̀ tó kù làwọn ọmọléke ni wọ́n á mú lọ́sàn-án yìí ẹ sì mọ̀ pé nǹkan ti wọ́n ẹ fún wa lówó ká lọ sọ́jà. alájà ó fẹ́ràn owó ju àsàlátù lọ owó yìí ni sáá lẹ́yìn owó kò sí nǹkan mìíràn mọ́ ọ̀dà kò sí wàhálà bí olówó á ní ká mú wá báyìí o. ẹ fún wa 30,000 naira máa manage ẹ ara nǹkan díẹ̀ díẹ̀. 30 what? alájà kí ló dé 30,000 kí lè fẹ́ ra ẹ fẹ́ sọjọ́ bí ni 30,000 pọ̀ láàrin èmi àti ẹ̀wọ̀n fún 20,000 fakati. alájí ẹ mọ bó ṣe ń lọ. bó ní ṣe lọ. nǹkan mọ̀ tí wọ́n gan lọ́jà gàrí èlùbọ́ sẹ̀mó gbogbo pátá báyìí ariwo dọ́là ni gbogbo wọn ń pariwo kódà eléṣùrù gan pariwo pé dọ́là ti wọ́n nǹkan tí wọ́n alájí mi lè parọ́ fún yín. alájà ó tó mi ó dáadé ó tó mi tó dé mu dàdú mẹ́ ẹ dákun dọ́là wọn a gbọ́ pé dọ́là wọn fún sẹ̀mó kùtọ́ ní ẹ ti ń kó sẹ̀mó wa bí dọ́là wọn bá sì wọ́n fún ráìsì náà kò sí ní tó burú nù ẹ̀ wọ́n ń kó ráìsì wá láti Thailand àbá American ráìsì èwo wá tún ní ẹlẹ́wà òun gàrí tẹ́ ẹ tún ní dọ́là wọn fún gàrí Ọ̀yọ́ gàrí Ẹ̀gbá ẹ̀wà tí ń kó wá ń Sókótó ẹ̀wà tí ń kó wá ń Kánò ẹ̀wà tó ń gbẹ̀yàn náà ṣe orí dọ́là ẹ dákun eléṣù tó ń dọ́là wọn orí rẹ̀ bàjẹ́ ni ṣe ìwọ gan tó ń pariwo dọ́là wọn oníbùrú ti jẹ́njì ni 20 tí wọ́n fún ọ̀nù ntágbára mẹ́ka tí wọ́n fún ọ̀nù. àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ yín ó dá ẹ bá fi 2,000 naira sí káfíńsì owó ọkọ̀. kò sí 2,000 kankan. ẹjọ́ nu rẹ̀ alájà. salamu aleykum. wà á sọ àmì Lukumanu ọ̀là àbáyíká ó sórí alájà ń bọ̀ náà fún mi ní ìṣẹ́jú kan tó dé ń bọ̀. Lukumanu. anakula. Lukumanu. bí mo ṣe gbé ilé Ọlọ́run ọ wà lọ́ọ́ rí gbé fún alájà síbì tàjọ́ máa lọ sọ́dọ̀ rẹ̀ ọ lọ́ọ́ rí gbé fún bí mo ṣe gbé ilé Ọlọ́run ni kò ṣe gbé fún ọ ǹjọ́ gbọ́ mi kò gbé ilé Ọlọ́run àwọn gẹ́gẹ́ ni o sì gbé fún má gbé fẹ́ lómi o má gbé fẹ́ lómi o síkè náà
tí bàbá wọn lé ńkọ́. ó dúró de ni ó dúró de mọ̀nà káì wọ́n bá sì ń dé báyìí kó mọ́ gbé fẹ́ni kankan o àwọn gan báyìí alájà síbi ni ó gbé fún ṣé ń jẹ́ àná sókù lọ rẹ. ó kù. ẹ yọ múrí méjì mẹ́ẹ̀ kó o fi gun ọ̀kadà. má gbélé fún yẹn o. ọ̀dà Lukmanu. náà. ọ̀kadà ni ó gbé o ọ̀kadà ni kó o gbé o má jẹ́ ń gbọ́ pé ọ̀kadà tó gùn ó gorí yanrìn tó gbé lọ jábọ́ wà mọ́ yàbí gbàdé máa ń fọmọ tuntun lọ́yàn ni o. ọlọ́run sọ. ọ̀kadà ni kó o gbé o. àyà mo dé wọ́n jẹ́nu 20,000 ní níbi ṣe ìyanjú àárín mi àti ẹ̀fọ́ ọ̀sẹ̀ yìí kẹrọ rí agbo lọ́ba ká. ẹ bá fi 2,000 sí ẹ pẹ́ fún wa. Salamu alaikum o ẹ gáfárá o. ọlọ́run ló níyà o. ẹ káàsán kí lẹ fẹ́. látọ̀dọ̀ àfa ọlọ́run ló mẹ́rú ẹ̀ ọ̀gá yín la béèrè. ọ̀gá yín wò láti bọ̀. sẹ́yìn lẹ́ni iléeṣẹ́ ni àwọn ọmọ mi ń rẹ́ra sí. ṣé kò sí. ẹ wo ìbéèrè yìí ti ń pọ̀ ju o torí pé àfa dúró dè mí lé kéw. ok wọn sí náà wọn lọ mítìn. wọ́n lọ mítìn ẹgbẹ́ ọmọ ẹdẹ àbí tí gbóná. ti aláàfà. tálálàfà sálàjà náà ti lọ mítìn alálàfà ni ṣèbí tí wọ́n ń tà. èmi ò rojọ́ kó tó bá rán ẹnì kẹjẹ kọ́sọ́mà pọ̀ ńlẹ̀ ṣé máa dúró dè wọ́n àbí máa padà wá. ẹ wo n ó dúró dè wọ́n. ẹ ṣáà dá mi lọ àfa náà ni wọ́n ní má délé ìfẹ́ nìyẹn kan. ẹ ló mà mi ní kọ́ka ni mo ṣe ń flash ni. má wọrí máa sọ̀rọ̀ ẹ lọ. ẹnìkan ló ń béèrè yín látọ̀dọ̀ àfáà nílé kéwú. wò bá mi dá wọn dúró kó fún wọn ní anything tó bá fẹ́ mu mo ní pẹ́ dé nsìn mo bọ̀. ok ma all right. wọ́n ní kí fún ìkọ̀tọ̀ bá fẹ́ mu kí lẹ fẹ́. ẹ ní bàbá dúdú. bàbá pupa ni. bàbá pupa tó bá tiẹ̀ wà máa ti rí ẹ wò ẹ wo ló ti wájú wọn ẹ fún mi. gúdà máa la kọ́ ọ. ẹ mú wá. ok mo ti gbọ́. àgbàrá òjò tẹ́ rí yẹn kò má lóhùn onílé wo gbàgídárì kí ló dé ẹ ti jẹ kí ló dé o ọmọdàgùrò kí ló dé o. Lukuleke rọra o Lukuleke jẹ́jẹ́ o Lukuleke ẹ luku Lukuleke ẹ luku rọra ṣe o Lukuleke alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ Lukuleke ikú wọlé pa o Lukuleke abẹ́lé tasé ọpọlọ tó jọra ẹ mọ́. ṣé kí n ṣe kó tó gbé fọlájà lẹ́ ń jẹ yìí. ẹ fún mi nìkan sí. kí fún yín nìkan sí. alátẹnujẹ àtẹnu rìnrìn ní bí ọ̀kẹ́ o ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́gọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o ẹ̀lúkú rọra ṣe Lukuleke rọra o. ẹ ló mà àpá àtọ́nukọ́ gbé nǹkan fún yín ọmọ àti ń jẹ. ayé ọ̀tá mi bàjẹ́ títí láyọ̀ bayé mi jẹ́ mo gbé. ayé títí nìkan kọ́ ló bàjẹ́ ayé ilé gan bàjẹ́ ìlọ kí ni mo kì ọ́ ńgbà tó fi kúrò lọ́dọ̀ mi tó fi ń lọ sọ́dọ̀ wọn ìlọ kí ni mo kì ọ́. ẹ wo nǹkan ẹ wo bí sẹ́bi Mansuru máa bọ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ ọ̀ya máa nà ẹ̀ nà lánàá bolẹ̀ ibi tẹ́ ẹ bá wà nà dé ẹ wàá gbé lọ sísàlẹ̀ Ọ̀ṣun lé wọn. tẹ́sí mọ̀ pé ní ẹ bá ní káwọn náà bí ẹni pọ́nlọ́ ń padà lẹ́yìn ẹ̀ ni. mọ̀nà kò sí wàhálà ọmọ àlélẹ́lẹ́ yìí ọmọ náà dáná òsì àwọn aràn sọ́dọ̀ tí yan wá dọ́dọ̀ yan ọdẹ́bì tí a sọ tí ń mu tí ń fọtí fìn. àfà ṣé ìwà rí nǹkan ọmọ títí ti bàyé mi jẹ́ báyìí. ayé ọ̀dọ̀ yín nìkan kọ́ ló bàjẹ́ ayé lè náà bàjẹ́ ọba bó ṣe wà bẹ́ẹ̀ ṣe wo wọn àyẹ̀ṣẹ̀ ìwẹ́ padà sínú Islam ni èèyàn adé ní mutí ni kódà nǹkan tí ọ̀dà ní í ṣe. Mana? Kíni irun ẹnu kíni irun. Mo mọ̀ pé irun èmi náà ń gbóòórùn rẹ̀ mi. Mo ń gbọ́ bá ṣe tán ẹ lọ rẹ sókè ẹnu omi fún mi ní. Àfà ìṣàánú mi, ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò rí àpáta. Ẹ̀yin ẹ fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ ti yín. Ẹ bímọ pé ẹ ní bímọ ẹ pátì. Ọ̀gẹ̀dẹ̀ igbódò kọ́ yá gan.
ewúrẹ́ ìdàgbà kọjú owó ńlẹ́gùn ẹ fọkàn balẹ̀ ṣẹ́gbọ́ ọmọ wẹ́rẹ́ báyìí ní aládìí ni. àfàṣẹ sáà ní solution wà. solution wà yẹ́nì pé kò sí solution yọkàn náà wà ní wàhálà àtàsìkò díẹ̀ ni. bí àsìkò bíi báwo wà ní báyìí. bó bá ti jó àlàmísì iṣẹ́ yẹn ó bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run. sí ò sí. bí èlò la wá ń sọ ń pa ẹ mọ̀ tí ẹ ti sọ̀rọ̀ owó rárá ẹ fowó lẹ̀ ná a mọ̀ sọ yín lórí fóònù. bí ká fàyàwó wèrè lábẹ́ ni. mọ̀jẹ̀ yín ọjà ọ̀dọ̀ bẹ̀rù nínà ní ọ̀nà straight mọ̀jẹ̀ yín ọjà àlàmísì ti ń bọ̀ ni àlàmísì ti ń bọ̀. àfà ẹ wá sọ fún mọ̀sọ́rọ́ kò fún mi àfà mi. ẹ fi ẹ mẹ́ta sí ti wọ́n hùn ẹ mẹ́ta jẹ́ máa nàbí. tu ẹ mọ̀jọ́ olùkà. bẹ́ẹ̀ mọ̀sùrù wọ́n ní ọ̀dà ọ̀dọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ sẹ́ ń wo yìí ó ti ya nǹkan kí nǹkan àbẹ́yìn náà mutí ni. mi ò mutí mò ń tọ́tí ni àfà. tí ẹ bá rí pé ti bùkátà ti ń bẹ ńlẹ̀ tẹ́ fẹ́ gbọ́ yìí àbádẹ́yìn gan dúkọ́ ẹ mọ́ mú kẹ́ ẹ mọ́ tọ́ ọtí mọ́ àmọ́ ńgbà tẹ́ bá yanjú gbogbo tí mẹ́lẹ̀ tán á pè kẹ́ ẹ mọ́ tọ́ ọtí mọ́. àfà àṣebó náà mo ṣe wá bá yín kẹ́ ẹ bá mi ṣáájò tó gbóná. ẹ máa gbọ́ àyà síbi ayò tó gbóná ò sí lọ́wọ́ tèmi gbogbo ayò tí ń bẹ lọ́wọ́ mi pátápátá tútù ní inú fíríjì mo kó wọn sí kódà nǹkan tó ń bẹ nínú fírísà gan ayò tó gbóná kẹ̀ ilẹ̀ ń gbé báwọn sí lọ́wọ́ tiwa ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́ nígbà gbogbo ẹ̀ bá yá náà tá a bá yanjú gbogbo ẹ̀ tán ẹ padà fi sẹ́yìn tẹ́ mọ̀ ṣiṣẹ́ gidi. bó o wá ní tọrọ owó kí lẹ fẹ́ ká ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó báyìí. ẹ náwó àtúrí ẹyẹlé wọn ní ìsìn ẹyẹlé wò gan lẹ́rí lé mọ́ ní ìsìn gbogbo ẹyẹlé gan wọ́n ti fún wọn sínú igbó àwọn èèyàn ti ń fún wọn ní ọkà bàbá jẹjẹ fi ẹ ṣe nǹkan ò jẹ́ kẹ́ ẹyẹlé dúró tó sí mọ́ ẹyẹ igbó lọ́wọ́ àti wọn kàn ṣéǹjì owó kọ wọn jẹ́kàn pín ẹlẹ́yẹ ilé náà ni tó ti yẹ àwọn àgbàbọ̀ wọn ní tọ̀tún tòsí báyìí ńlẹ́yẹ ilé fi kórè wọ̀lú á pàṣẹ fẹ́ yẹlé ni pé kọ́ mọ̀ kórè wọ̀lú mọ́ ọ̀dọ̀ yín ni kọ́ mọ̀ kórè bọ̀ Ọlọ́run sì gbàdúrà yín ẹ bá sì dọ̀lọ́mọ láyé. màá dúpẹ́ o gbogbo bí ìbá tiẹ̀ ṣe jẹ́ ẹjọ́ ẹ bá mi gbẹ̀bẹ̀ Luku. ẹ̀gbọ́n òfilẹ̀ ẹjọ́ kó wá lè kú tọ́ba ìlú kú àwọn ògbèrè ọba bẹ̀rẹ̀ sálẹ̀ Ọ̀ṣun ẹjọ́ wọn mọ̀ nà báwọn ẹran ìyá ni ṣẹ́ gbọ́ ẹ mọ̀ wọ́ọ́rì ńgbà náà sí yín wọ́n yẹ kó wáyé làákàyè ni kò bá yín lé ẹ̀wọ̀n kó gbé nǹkan fún yín òun náà wọ́n ra pẹpẹ sùn fún ọwọ́ agbẹ́tọ̀dọ̀ ti yín jẹ́ Lukmanu iṣẹ́ mi ló tún gbé kalẹ̀ fún mi nínú ẹ̀bẹ̀rẹ̀ àdúrà mi ni bí n bá ṣe ní ó bímọ jẹ́ oró lọ ọkàn mọ bímọ ni ayé ànábì Musa ọkùnrin ò bímọ sáyé tèmi ló ti àmà bímọ ńgbà sí nǹkan fún mi tí ọ̀dọ́ àgbàyìlá ń tún kọ́ ẹ iṣẹ́ tiẹ̀ ní kọ̀kọ́ sí iná kọ́ mọ́ bá bímọ ní kọ̀kọ́ iṣẹ́ tiẹ̀ náà ṣe gbọ́. alájì kí ni ro. èmi náà mọ̀ ẹ bímọ ẹ wo ẹ fọkàn yín balẹ̀ ṣe gbọ́ ẹ fọkàn yín balẹ̀ ẹ bẹ́ẹ̀ gbọ́ tí wọ́n ní kí ló tó ń gbà wọn ṣé kì í sàmọ́. ebi kì í pagúnugún dọjú alẹ́ kàtàkébí pagúnugún dọjú alẹ́ ọmọdé ìlú ajákú àwọn àgbà ló sunrin ìsùnkúsùn wọn ló dilé onífá ó dilé aláwo ikọ́ náà owó èsùn lébi bí ò bá họrí yóò rọrùn gbogbo ẹ̀yin àjọ̀nú inú afẹ́fẹ́ o ẹ̀yin àjọ̀nú orí ọ̀dà ẹ wá gbéra báyìí kí ẹ lọ da ọkọ̀ nù ní ìgboro àmọ́ kẹ́nikẹ́ni ó mọ̀kú mbẹ́ o kí wọ́n wá pàtì àwọn ọkọ̀ tó bá dànù títí kí wọ́n mọ̀ rí àfi kí wọ́n dé ọ̀dọ̀ èmi Bọ̀sún ọmọ Anígilájé kí wọ́n torí o tó. kéèyàn torí àtijọ́ àti wọn wọn fi àlejò ẹ̀mí ní kọ́kọ́ mọ́ dà nítorí àtijọ́ àti wọn ó tiẹ̀ wá bẹ̀rù káwọn ẹbí ẹ̀ náà wà ní ọkọ̀. àti káwọn ọmọ ènìyàn mọ̀ tí àwọn tí àti sùn àti là àti ọkọ̀ tó ń rò nìyẹn ń sè. orí mi ẹlẹ́dàá mi ṣàánú mi o má jẹ́ káwọn apàlùjọ̀nù wọ́n fi bá wọ́n fa burúkú ṣe mí o ṣàánú mi o. Yọ̀mí ta ló lọkọ̀. ìkan náà àwọn ọkọ̀ tí Ọlọ́run jogún fún mi. ìkan nínú àwọn ọkọ̀ tọ́lọ́run jogún fún eléyìí. bẹ́ẹ̀ ni sà. ẹ ká sàn. hey báwo. ọlọ́pàá ló ń fún wọn máa fi gbé bó ṣe wà yẹn. ẹ kúrọ̀lẹ́.
ẹ jọ̀ọ́ à ń béèrè ọmọọṣẹ́ yín tó ń ṣiṣẹ́ ń bì báyìí. Yọmí. ọmọọṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín. ẹ farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. wọ́n lòun ló máa ń jí jẹnẹrétọ̀ ládùúgbò a dẹ̀ ti ń wá jẹnẹrétọ̀ wá láti bíi 3 days báyìí kẹ́ ẹ sọ fún kó gbé jáde ibi tó bá gbé sí. bẹ́ẹ̀ ni. Yọmí wọ́n ń wá ẹ̀. èmi ọ̀gá bóyá ó ṣì rìn. wo aláyé kò sẹ́ni tí ò mọ̀ ẹ́ ládùúgbò ìwọ ló ń jí jẹ́n kò sẹ́ni tí ò mọ̀ ibi tó bá gbé jẹ́n wá sí ni kò ti gbé jáde. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú o jẹnẹrétọ̀ tẹ̀yìn ń wá yìí ṣe ká mọ́ lọ́wọ́ ni àbí ẹ rí tó yọ gbé tẹ́ ẹ rí tẹ́ ẹ lè rí mú tẹ́ fi ní kẹ́ wá bá níbi sẹ́ńbí. ó sú mi o. ẹ wò wọ́n ti sọ pé yín lọ ga olè tó máa ń jí jẹnẹrétọ̀ wá fún so tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni máa bèrè irú question òṣì lọ wá. wọ́n tẹ̀ jọ ń náwó ẹ̀ ni. gbẹgbẹgbẹgbẹ ń dẹrí ẹ máa gọ wọn àkọyìn láti lè yín ni kò dájú pé níbi ẹ níran ṣé èmi tẹ̀ ń wò yìí iléeṣẹ́ tèmi jọ iléeṣẹ́ tí wọ́n ti ń tún jẹnẹrétọ̀ ṣe àbí mọ́tò kan lẹ́rìí tó páàkì jọ yìí ẹ sọ ẹnu yín o kẹ̀dẹ̀ gbàwé fẹ́nu kẹ má bàa kó bára yín wọ́n wá ń kọ́rù yín lọ́gbọ́n ni máa pe ọlọ́pàá àwa kó everybody ẹjọ́ wá rò níbi tẹ́ ẹ ti rí jẹnẹrétọ̀ lọ́wọ́ ẹ sọ. ẹ má bá wọn lé o ẹ má gbé jẹnẹrétọ̀ wọ́n má gbà ó má gbé idiot olóṣì kankan ni wọ́n. àwọn dà wọ́n ti lọ. wọ́n ti lọ. àwọn olórí burúkú ti lọ. wọ́n ṣe dúró sọ pé nǹkan tí máa ń kìlọ̀ fún ẹ lélẹ́yìí pé tí èèyàn bá jalè lẹ́ẹ̀kan tó daṣọ àrán borí olè náà ni wọ́n pè so rántí ọ̀rọ̀ jẹnẹrétọ̀ tó ṣẹlẹ̀ ń jọ sí so wọ́n pọ́rọ̀ yẹn ni wọ́n rí fáàsì báyìí. ọ̀gá ogun rẹ̀ èmi kọ́ mo jí eléyìí mo mọ̀ pé ìtò wá yẹn ó ti ṣẹlẹ̀ níbọn eléyìí èmi kọ́ mo jí ọ̀gá. ọ̀dà àǹtí òun sọ fún ẹ ni pé tó bá ti mọ̀ pé ibi iṣẹ́ òwú ẹ wá mọ́ má wà bíṣẹ́ mi mọ́ má jẹ́ káwọn kan wá máa fi rẹ́dẹ̀ẹ́dẹ́ kan wá máa fi rẹ́ mi lára ibi iṣẹ́ ọjọ́ tèmi o sọ́gbà gbé omi ìwá fún mi. ìtìjú ọ̀rọ̀ oní jẹnẹrétọ̀ tí wọ́n wá pariwo lé lórí níbi iṣẹ́ mi pé ó jí jẹnẹrétọ̀ àwọn tí mo dẹ̀ bá sọ̀rọ̀ tó dẹ̀ lóhùn ní serú ẹ̀ mọ́ láti jọ́ kejì báyìí mi ò rí kó wá síbi iṣẹ́ mọ́ àfìgbà tí mo tún rí ní èní yìí tó gbé mọ́tò bọ̀gìnì wá. irúṣẹ́ wo gan ló máa ṣe ń sìn. iṣẹ́ tó ń ṣe báwo mo sì fẹ́ mọ iṣẹ́ tó ń ṣe mo sọ fún ẹ pé níjọ́ tó ti lọ èní ni mo tún padà fojú mi rí látijọ́ yìí mi ò mọ iṣẹ́ tó ń ṣe o. bíbí bí mi ṣe ń wọ ọmọ yìí owó ti wà lọ́wọ́ ẹ̀gbọ́n èmi dé ní pé ọgbọ́n tá a máa fi rówó gbà lọ́wọ́ ẹ̀ ní ká máa wá ń sìn torí bí mi ṣe ń wọ yẹn ó dàbí pọ́nmọ yahoo ló tẹ̀lé máa ṣe. ìyàwó tún lè jẹ́ ìyàwó sá orí nǹkan tí mò ń rò yìí owó tí ọmọ yìí ní yìí ó pọ̀ ju ọjọ́ orí ẹ̀ lọ o wo ọ̀tọ̀ ní nǹkan tí mò ń rò ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n sọ o ọkàn èmi sọ fún mi pé ó lè ní bọ̀bọ́ yìí ń jà. ìwọ tún lọ̀rọ̀ rí ní pé ìyàwó lè ń ṣe ó dáa ó tiẹ̀ jalè ó ṣe ìyàwó wo báwa ṣe máa rówó gbà lọ́wọ́ ẹ̀ ní ká máa wá ṣé bó sọ pé ọmọọṣẹ́ ẹ̀ ní tẹ́lẹ̀. ọmọọṣẹ́ mi ni nà. so ọ̀nà tó máa fi rówó gbà lọ́wọ́ ẹ̀ ní ká máa wá ń sìn à ń sọ̀rọ̀ ìyàwó à ń sọ̀rọ̀ olè owó ni kókó o bá ṣe máa rówó gbà lọ́wọ́ ẹ̀ ní ká wá o. ó lè kẹ̀ èmi bàbá mi ò jalè o ẹlẹ́dàá mi ò ní jẹ́ nǹkan tí màá fi jalè láyé mi ò jalè bàbá ṣe rí iṣu tó ṣẹlẹ̀ ń jọ yẹn kò wáyé bẹ́ẹ̀ ó kò rí bẹ́ẹ̀ ni mi ò jalè ọlọ́run. bọ́ọ̀tì nǹkan tá à ń gbọ́ kiri nígboro wọ́n sọ fún wa pé olè ló ń jà pé gbogbo iṣẹ́ tó ń ṣe pátápátá iṣẹ́ olè ni wọ́n ní tó bá dàbí pé irọ́ wà nù ẹ̀ mọ́tò tó ń gbé kiri wọn ló jọjọ́ orí ẹ̀ lọ pé níbo ló ti rówó rà tó bá jẹ́ pé olè kọ́ ló ń jà. ọ̀gá ṣé èmi lè parọ́ fún yín. bàbá ìsọkúsọ tó wọn máa sọ nìyẹn tẹ́dọ̀ bá ti mọ àti là ẹni ìwúwọ́ tó wọn máa sọ ọ lè léèyàn jalè ọ lè léèyàn ṣẹ́ṣó ọ lè léèyàn jọmọ gbé àtẹni tó ń jọmọ gbé àtẹni tó ń jalè àtẹni tó ń ṣẹ́ṣó wé àtún ní gbogbo wọn wà ó ti yé bàbá mi ò jalè mi ò lè parọ́ fún yín bàbá ó ti yé yín bí mo ṣe wà yìí ẹ jẹ́ máa jẹ́ nsọ́tọ̀rọ̀ fún yín ọpọlọ orí mi ni mò ń lò sports bet ni mò ń play bàbá ó ti yé yín nǹkan tó mi fi ń jẹun nìyẹn o gbogbo ọlá gbogbo mọ́tò gbogbo ọkọ tẹ́ ń rí ibi tó ti ń san nìyẹn o kò dẹ̀ tí wàá tán náà ó ti yé yín á tún yìí máa pọ̀ sí ni nǹkan tó wà fà tí mo fi invite yín wá sí ìgbà gbọ̀ngàn nìyẹn bàbá ọmọ ìbílẹ̀ nìyí ó ti yé yín mo fẹ́ kẹ́ introduce mi sáwọn àáfàá àbí àwọn babaláwo tó wà ní Òṣogbo yín yẹn ó ti yé yín tó bá dẹ̀ fàṣírí géèmù wọn mi
tí bá gbọ́ pé tí bá jẹ yín gan ẹ máa fẹ́ là ẹ wà nù fẹ́ rà vẹ́nsà mò ń gún ẹ̀yìn gan máa gun réǹjì bàbá. sport bet ìyẹn ló ń play ló fi ń rówó ní gbogbo owó tó ń rí yẹn ibẹ̀ ló ti ń jáde. ọlọ́run bá ń gbọ́ mi ní parọ́ fún yín ibẹ̀ ni o. tíyàn bá dẹ̀ mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti ń la o ẹnìyàn máa sáré kù. àhúzù bí láì tẹ́tẹ́ ọ̀dà bọ́lá ìkọ̀dá fa ìbẹ̀rẹ̀ rí ibú ni ọlọ́run sí ọ àlákà àwọn tí ń ta pẹ̀lú. Alhaji ó dàbí pé ọ̀rọ̀ tí mò ń sọ ò fi bẹ́ẹ̀ yé yín ni o èmi ò ta tẹ́tẹ́ ẹ wò ẹ jẹ́ kí n là fún yín kó lè yé yín dáadáa ẹ sáà mọ̀ nípa àwọn football tó máa ń fowó wò lórí DSTV táwọn kan máa support Barca táwọn kan máa support Chelsea tó jẹ́ pé àwọn tó bá support Barca wọ́n máa gbowó kalẹ̀ àwọn tí Chelsea náà gbowó kalẹ̀ tó jẹ́ pé ní tó bá wá win ló máa kó owó méjèèjì ìyẹn ni mò ń sọ kápẹ́ mi ni mo support Barca ń sìn tí èèyàn kan support Chelsea tí mo wá gbowó kalẹ̀ tóun náà gbowó kalẹ̀ sẹ́mọ̀ pé tí Barca bá ti win gbogbo owó yẹn mi ni mo ní nìyẹn ìtumọ̀ tẹ́tẹ́ tí mò ń sọ fún yín nìyẹn ẹ wá gbọ́ ní tí mo bá wá sọ́dọ̀ yín ni pé bí mo ṣe máa mọ àṣírí ẹni tó máa win kó tó bẹ̀rẹ̀ bọ̀ kí n tó gbóòlè ni mo bá wá sọ́dọ̀ yín. ọ̀rọ̀ yín yé mi fa ó yé mi dáadáa kí ẹ ṣe pé kò yé mi tẹ́tẹ́ náà sì ni kódà gbogbo ọ̀nà lọ́lọ́run fi hàlákà àwọn tí ń ta ẹ wo ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín bàbá àgbọ̀nà kan wíńjọ ni ó ní ọlọ́run wí tẹ́tẹ́ ìdá òwí láyé wọlá jẹ́ àwàdà làwọn èèyàn pe ọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn àmọ́ kì í ṣàwàdà láyé wọlá jẹ́ lóòótọ́ àmọ́ àti kọ́ pé láyé wọlá ò ní jẹyàn láyé tí ó fi kú ṣùgbọ́n ta tẹ́tẹ́ ó sì jẹ́ ọba ìra mọ́tò tó rà ló kó gbogbo ẹbí ẹ̀ sí pátá ó tún forí lébi tí ó ti lọ rí ta tẹ́tẹ́ mi ó wá pàdé tirẹ́là lọ́nà àjàgbéjò ó sì mú mọ́tò rẹ̀ gùn àfi pẹ́. àti láyé wọlá. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ àwọn ọ̀nà kàyí àdìjà náà wà Muhammad sàràsàrà ó ní kúlù bíi àfi dọ̀làlì wà kúlù dọ̀làlì fi náà rè gbogbo tó bá ti ń jẹ́ àdáda rẹ̀ láyé ẹ̀ṣẹ̀ ni gbogbo tí bá sì ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ iná ni fákàtí tí ò rújú. Alhaji naam kí wàá ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún mi lọ́jọ́ tòní tí mo wá bá yín yìí. àfi kẹ́ ẹ fi tẹ́tẹ́ lẹ̀ ni o. kí n má ta tẹ́tẹ́ mọ́. wàláhì tàláhì summa billahi la ilaha illa huwa àfi kẹ́ ẹ fi tẹ́tẹ́ lẹ̀ bẹ́ẹ̀ bá lẹ́ mú jẹ láyé wàláhì ẹ̀ lé mú jẹ jọ gbé di àríkíámà bẹ́ẹ̀ mo sọ fún yín ọ̀rọ̀ tẹ́tẹ́ àti ọtí mímu ojú kan náà Ọlọ́run ti sọ́nù Al-Qur'ani ẹ kú mbẹ́ ẹ kú mbẹ́ ẹ kú. afọlọ́ ló mẹ́rù ẹ̀ ló wá sọ̀rọ̀ àwọn ẹ̀dùn oníwàásí àgbáyé tẹ́rọ wá síbi bàbá wa sí ìfàlùkù ní kìjìpá. irọ́ ni wọ́n pa a máa jó nǹkan kódà àjọgùn ju babaláwo mi lóṣogbo lọ. bẹ́ẹ̀ ni kódà Luku ṣé bí wọn náà ti ní o bá àwọn àgbààgbà fà ó bá wọn rìn o sì bá wọn jẹ o bá wọn mu ṣé gbogbo nǹkan tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ kò sí kankan tó yí ẹ débi pé ìwọ gan lè ṣiṣẹ́ fún yàn tá à ní máa wá wà kú wà kiri mọ́. afáwa làwọn wọn ìgbà kan tí wọ́n tó sí. wọn ìgbà kan tí tó sí. bẹ́ẹ̀ ni. túmọ̀ sí pé kò lè jẹ́ kí ìwọ náà ti ní ìmọ̀ tó tó mọ̀ kábà tún wá ní ká ṣe báyìí ńkọ́. bí ìlú Òṣogbo ṣe wà yìí ó mẹ́ni kankan tó jẹ́ alágbára bí mo ṣe wà yìí mi ò kọ̀ kó jẹ́ babaláwo kó jẹ́ èèyàn tó lágbára kó sáà ti lè yíwọ́ padà tó jẹ́ pé nǹkan tá a bá lọ wọ́n máa ṣe fún wa nírọ̀rùn ó mẹ́ni kankan. ẹ̀gbọ́n mi ó wá orí nílé ikú ṣùgbọ́n mo ní ọ̀rẹ́ kan lóńdó tí mo ti wá wọn àṣírí lórúkọ ẹ̀ iṣẹ́ rẹ̀ confam. ẹ kí lẹ wá ń dúró sí jẹ́ ká máa lọ báyìí. tí mo bá lè rí owó mọ́tò tí ó gbé mi lọ tí ó gbé mi bọ̀ n ó kẹ́ẹ̀tì ẹ̀ fún yín iṣẹ́ rẹ̀ dáa. owó mọ́tò bí èlò tí mo bá rí 1500 tàbí 2000 péré máa lọ máa bọ̀. owó tó ní iye àbùkù kan. ẹ ti rí sẹ́. 3000 kó tó fi lé fún ọ. ẹ̀gbọ́n mo fẹ́ kó o mọ̀ yìí pé bí kinní ṣe mú mi láyà tó o bá bá mi lọ tó o bá rí kinní náà tó o rí yanjú tí mo dé bẹ́ẹ̀ tí mo confam tí nǹkan tí mo fẹ́ tó mi lọ́wọ́ gbà bẹ́ẹ̀ ò ti dolówó. ẹ̀gbọ́n mi ẹ ti rí sẹ́. mo ti rí. iṣẹ́ tó confam. tó ju bá wa yẹjú. ẹ̀gbọ́n kò mọ yẹ kò sì ní yẹ. máa pè é lọ́la. Lukuleke rọra o.
jìmèrè onífá bó lè yóò ṣe dá jìmèrè onífá mọ̀. kò ṣòro dá mọ̀ kò lè rìn nílẹ̀ lẹ́ẹ̀mejì tí ó fi pòórá tán bá sì yìnbọn sí ìbọn yóò já pẹrẹgẹdẹ ni. èyí ò lè díẹ̀ o. ẹ̀lúkú bí yìnyín bá lè já fìyàn lẹ̀ ṣùgbọ́n. kọ́ mi. kélé àfúnjẹ obìnrin ni tó bá róbìnrin tó bá sọ̀rọ̀ tí ń warùn kì í tí ń sakọ tó bá fi lè gba nǹkan jẹ lọ́wọ́ rẹ̀ nọ́mbà bànú wo lẹ́yìn ọmọ méjì lójú rẹ̀ ó tó ká àfi tó bá kú ló kù. àṣírí já fìyàn lẹ̀ tó láwọn àṣírí owó ni. àṣírí owó ń bẹ ṣùgbọ́n bí wọ́n bá ṣe fẹ́ lówó sí ni. kí ni ọ̀nà mi. a wá odidi màálù ó wà wá àwọn géńdé mẹ́rin tí ó bọ̀ gbà mú fúnra rẹ̀ ló dùn ó sórọ́ṣẹ́ tó wẹ̀ inú màálù láti pèsè rẹ̀ sórọ́ṣẹ́ tí ń bá fún ọ inú màálù ló ti wẹ̀ ó ní lọ́sẹ̀ kan táwọn àǹjọ̀nú ó fi mọ gbowó wá fún ọ. inú ẹni sórẹ́lẹ̀ kejì ojú màálù mẹ́rìndínlógún àfòmọ́ bòtú jẹ gbogbo ìran owó pátá dọ́là ní euro ní náírà ní gbogbo ẹ̀ là á pèsè sínú iṣẹ́ yìí tó bá fi lè lò owó bá dé wo ẹ̀lúkú ogun bẹ ayé ní òsì. bẹ́ẹ̀ni ṣùgbọ́n àṣírí ṣé ò láwọn bíi olúgbòhùn ni. olúgbòhùn ṣé bí èpè. èpè bẹ́ẹ̀ ọmọ burúkú lè pe inú wo sì ní gbé wo ẹ̀lúkú jápé nọ́mọ́ kìíní. rìn ní di ọ̀kẹ́ o ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́gọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o àṣírí o ẹ̀lúkú rọra ṣe. àṣírí. bọ̀dá mi àwárí. àṣírí èsè èèyàn rè. kí mo ṣe. àṣírí èsè èèyàn dáadáa àṣírí mo sì fẹ́ràn rẹ o. dákun dúró náà jẹ́ kọ́kọ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ rẹ̀ bó lè mi yín jọjẹ́ nùlù àti wọ àti gbogbo àwọn ọ̀rẹ́ wa yòókù báwo la ti jọjẹ́. ẹ dá la ṣe ń tẹ̀lé yín lóòótọ́ ẹ̀gbọ́n wa lẹ jẹ́ bí ọ̀rẹ́ sì lẹ ń ṣe fún wa pẹ̀lú. yín iṣẹ́ ẹ̀gbọ́n wèrè yín iṣẹ́ ẹ̀gbọ́n dàgbà mọ́ làbẹ́ mọ́ sórí jẹ́ ń sọ nǹkan fún ẹ àṣírí ọ̀rẹ́ ni gbogbo wa ó lè fà mí rúgbọ̀n tó lè pè mí lórúkọ ṣùgbọ́n nǹkan tí mi ń bọ́ sọ ni pé ní ìgbà tí Luku ó fi padà wá nù ìlú yìí yìí tí ẹ yọ gbọ́ rárá lẹ́yìn ìgbà tó lọ tán nígbà ó dénú ilé wọn lọ́dọ̀ rẹ ló dé sí ipe wọ́n ló ń gbé káàkiri pabambari rẹ tó bá mi nú jẹ́jù ni pé Luku wà ń fún owó ń fáwọn èèyàn lówó Luku tó jẹ́ pé gbogbo àwọn tí ń fún lówó yìí wọn ò rí ńgbà tí ń bẹ́nu ṣòro èmi nìkan ni mo dúró tí mo ṣàyà gbangba tí mo dúró tán tí mo lóyà pẹ̀lú rẹ o àṣírí ìwọ fi ifá tó ń sìn fi búra yìí pé Luku kan wàá gba nǹkan sì padà ni. ẹ̀gbọ́n kò tí ì tó yun Luku tẹ̀ ń sọ̀rọ̀ ń pẹ̀ gan ó kàn wá gba nǹkan tó wá gbà ìgbà tó sì ti gba nǹkan tí ó gbà ó ti padà sóṣogbo. ayé o ọmọnìyàn rèé ọmọnìyàn rèé ìwọ ó kàn gba nǹkan ó kàn bá tiẹ̀ lọ ó yá ìwọ fífa ní kí alájòló lòkìtì àti fátẹ́ǹsì kó bá tiẹ̀ jẹ́ tó bá yẹ pé kò fún ọ ní nǹkan kan. ẹ̀yin gan tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ní fóònù wo la fẹ́ pè yín sí. àṣírí máa tàn mí mo ní fóònù tí wọ́n máa pè àbí kí ni fóònù kọ́ yìí. fún mi nọ́mbà yín ni. o mọ tó lè tán ọ̀rọ̀ ìyá àṣírí torí tí n bá gbọ́ nǹkan báyìí ó máa tètè tán lọ́kàn mi tí ń sì yọ àyàfi olúwa rẹ̀ n tí mo fẹ́ kó ṣe fún mi nísìnyí ni pé kó fún mi 10,000 ká mọ́ pàdé mọ́. àlálìkù àgàn kò fún mi $1 tẹ́ni pé ọ̀rọ̀ èmi ò lówó tèmi ò fún yín o. wàhálà ò ṣẹlẹ̀ o tó bá fún mi 10,000 bí bẹ́ẹ̀ kọ́ ń ba nǹkan jẹ́ o ń ba nǹkan jẹ́ ọmọ ọdún yẹn tí mo jẹ́ o fún mi 10,000 ká mọ́ pàdé mọ́. ẹ wo bọ́dà mò ń bọ̀. ayé tí n bá ṣe wèrè fún màá ní kò ní pé wọ́n mú nǹkan kan lẹ̀ lò sí ọlọ́run mi tán gbà lọ́wọ́ wèrè. èmi mo tiẹ̀ ti jẹ̀bi gbogbo tí mo rí lẹ́yìn rẹ̀ ń gbà ó yẹ kí n máa dájọ́ ni. ẹ gbà n ò ní ju n tí mo ní mo fún yín. 500 àṣírí kó àpò léegun kọ o tó ọmọ kékeré bá mọ̀ rí àkànnímọ̀ fi jẹ o bí Luku ṣe ń dansi fún wa ń gbà náà tó yẹ kí n máa tọ́jú ẹ̀ yìí bá ti kọ́lé tán gan báyìí. abẹ́lẹ̀ ìtàsé ọpọlọ tó jọra ẹ̀ mọ́lẹ̀ o ìwọ ní bí ìwọ lóhùn o bí ẹ̀kọ́ àpọ̀ wọ́n jẹ́. ilé ìta
alátẹnujẹ àtẹnu ìrìn nídìí ọ̀kẹ́ o ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́gọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o ẹ̀lúkú rọra ṣe Lukuleke rọra o Lukuleke jẹ́jẹ́ o Lukuleke. Mr. Charles, ṣé ìbínú pé mo dá yín dúró báyìí? No, mi ò bínú. Kí ló wá sọ pé a máa ṣe sí ọ̀rọ̀ mọ́tò yẹn? Kì í má parọ́ tán yìí mọ́tò yẹn ò lè ṣe é sí mọ́ ó ti bàjẹ́ lẹ́yìn kẹ́ wọlé kẹ́ wó jáde kẹ́ jẹ́ kí n bá yín ra mi. Mr. Charles ẹ̀ fọ́ ni kí n wọlé kí n kówó jáde ibo lè fẹ́ kí n rí owó lásìkò táwa yìí. Madam a máa wó ẹ̀ jáde. Ó yẹ kẹ́ mọ̀ pé òrí ò kì í dúró síwájú náà rojọ́ o ọmọ ẹ̀mú kan kì í bọ́ tí rojọ́ ẹ wọnú ilé kẹ́ kó jáde kí n tètè máa lọ. Tabasha ti rówó yìí tó kù kékeré ni àbí? Ó tán. Ẹbí èlò làwọn sọ̀rọ̀ ẹ̀. Tabari 2 million máa wà òkè. Àtúbọ̀tán kò ní ṣàìbọ̀ ẹni tó ṣe rere kò ní àṣẹ lọ. Mr. Charles, ẹ jọ̀ọ́ make sure pé mọ́tò tẹ̀rà fún mi ní ọ̀tẹ̀lẹ̀ kò fún mi ní problem. I'm like it. Ẹ ṣáà ní national ID card. Ẹ mú mi. So, ọjọ́ wo ni kí n máa retí mọ́tò mi náà? Ẹ máa wà nílò làbí. Mo wà nínú ilé. Ok, máa bá yín lọ́la. Ok, mama ẹ̀ fẹ́ kí ni nice day. Alright. Ẹ ṣé. Ẹ sì wà dá. Alright, mama retí. Alright, ló dàbọ̀. ọjọ́ bọ́lọ̀ ti tọ́ bá ṣẹ́gun ẹ̀dẹ̀ ìbọn. Agbọ́n ní ṣàwọn lẹ̀lẹ̀ jáko àgbò ní ṣọmọ ọwọ́ rúru jánu ṣẹrẹ ní ṣe olóhùn fún ṣọ̀hún àrúgbọ́ ní tiná àrúgbà ní tètè gbogbo nǹkan tí má bá àǹtí Sandra sọ kán gbọ́ kán gbà kán má kàn wọ́n gbogbo ẹ̀ ní kán má gbọ́ sí mi lẹ́nu torí ìránṣẹ́ náà kì í kọ̀ fẹ́ epo ìránṣẹ́ epo kì í kọ̀ fàkàrà. Rubbish ẹ má gbowó lómi lódì fort ẹni mo máa yí mọ́tò mi lọ́jọ́ kejì èyí òwe yín mọ́tò mo ò rí kí ló dé náà. Àǹtí ó yẹ kẹ́ mọ̀ pé mi ò lè ṣe rubbish pẹ̀lú yín mọ́tò tí mo fẹ́ rà fún yín nígbà tí màá débẹ̀ mo rí pé mọ́tò yẹn ò wá òkè mo láti book fún another one eléyìí tí mo wá rí ń sìn ló fún mi ní kélẹ̀ ọ̀dọ́ kò sí nǹkan tó kàn yín nínú ẹ̀ èmi máa yanjú yẹn fúnra mi but 350,000 tí mo bá yín sọ lórí fóònù ẹ wọlé ẹ jáde ẹ kó yẹn fún mi kí ìdẹ̀ lọ gbé mọ́tò yín wá simple. Mr. Charles ẹ fọ́nì kébì wọlé lọ kó 350,000 ẹni sùúrù ẹ̀ tẹ̀ dúró ná ṣé máa ń fi nǹkan sẹ́nu bá mi sọ̀rọ̀ ni abẹ́rẹ́ bóyá owó náà ó easy láti rí ni mi ì tiẹ̀ fẹ́ mọ́tò mọ́ kọ́ bá mi gbówó mi kí ló dé. Àǹtí sẹ́ẹ̀dẹ̀ believe pé bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó ń lè lòkù fún yín sá àbí látijọ́ títí ń bá mi dì ṣe bá rùn nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi rí anyway ẹ máa rí ẹ fún mi ní 2 minutes kí n bá wọn sọ̀rọ̀ màá wá sí màá fún yín lábọ̀ ṣẹ́gbọ́. bẹ́tà kẹ́yìn tẹ pẹ́ níyẹn ni o kẹ́tò kó bá mi gbówó mi mi ò tiẹ̀ ẹ̀bùn mi ò tiẹ̀ fẹ́ mọ́tò mọ̀ mi ò fẹ́ mọ́tò mọ́ mi kẹ́ bá mi mú pẹ̀lú owó pẹ̀lú mọ́tò mo ò rí mo ò mọ́bí tó ti lẹ́ra mọ́tò ṣé ìlú èkó ìlú ọ̀kọ̀lẹ̀ ti lẹ́ra mọ́tò ni látọ̀ before èyí 16. ọjọ́ kan lọ ti tọ́ bá gbogbo ojú ní tọ́lẹ̀ ọjọ́ kan ṣoṣo ní tẹ́ni tó ní nǹkan mìíràn wá ń sáré fọ́ọ̀gùn ọdún ọjọ́ kan lọ ti tọ́ bá ṣẹ́gun ẹ̀dẹ̀ ìbọn. Bàbá ọ bàbá agbọ̀n lọ́wọ́ lóhùn agbọ̀n lọ́wọ́ lóhùn tọmọdé bá sùn tọwọ́ rẹ̀ abọ́ tọmọdé bá sùn tọwọ́ rẹ̀ abọ́ tágbàlagbà bá sùn tọwọ́ rẹ̀ abọ́ gbogbo nǹkan tí mo bá ìwọ Madam Wúrà lásán lórí gbogbo ẹni kò gbọ́ kó má yí ọ̀rọ̀ ẹnu mi gbogbo tí bá ti ní kókó wá kó má kó fún mi báyìí bẹ́ẹ̀ ni. ẹni tó ṣe kó mi àṣẹ lọ gbogbo ọjọ́ ní tọ́lẹ̀ ọjọ́ kan ṣoṣo ní tẹ́ni tó ní nǹkan mìíràn bá ń sáré Àǹtí ó ti bá wọn sọ̀rọ̀ ń sẹ́.
wọ́n jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tá a lè ṣe àfi tá a bá rí 350 yẹn èmi náà wá rò pé owó tá a ti san síwájú ti pọ̀ ju 350 lọ ẹ jẹ́ ká try ká fún wọn ó yẹ kẹ́ ẹ dẹ̀mọ̀ pé òwú dúdú àti àgádágodo wọn kì í jara wọn níyàn o ẹ wo ilé kẹ́ jáde kẹ́ kó yẹn fún mi kí n lọ gbé mọ́tò yẹn wá. tábà tún ṣàrí 350 lọ́tẹ̀ yìí mọ́tò àjáde. lẹ́sẹ̀kẹsẹ̀. Mr. Charles tẹ́ẹ̀bà tí ìbá rí mọ́tò mi lọ́tẹ̀ yìí máa fọlọ́pàá gbé yín o. ẹ má wọrí kò tí ẹ nídìí ọlọ́pàá tẹ́ bá ti kó yẹn fún mi tí bá ti ń jáde ń sìn tí bá ti ń padà bọ̀ wá síbí èmi àti mọ́tò lè máa rí. tẹ́ bá ti ṣú ẹ̀ ó jẹ́ kí n lọ kówó yín wá. mo ń bọ̀. wá. a ní mò ń bọ́ sí ẹ̀. mo ń bọ̀ wá kí ló ṣe ẹ̀ bọ́ sí ibà jọ bọ́dà ẹ jẹ́ kí n wọlé lọ́jọ́ ìjọ. báwo lẹ ń sọ̀rọ̀ káwọn bọ̀ ṣé wàá ókè ẹ̀gbọ́n ẹ jábọ̀ àkàrútọ́ ni ẹ jábọ̀ ẹ̀gbọ́n mọ́ṣẹ́. ẹ gúdù bàjẹ́ ẹ̀yin fi ogun ẹ fi ń bọ́ lọ́wọ́ ìyàwó tèmi. àti ẹ sọ bẹ́ẹ̀ tí mo jẹ́ fún wọn. sweetheart Mr. Charles ń ṣe oríyàn bẹ́ẹ̀ náà. ọgbẹ́ ní dákẹ́ ní ọjọ́ òkè ni ẹgbẹ́ mo rí yìí látọ̀jú wíńdò mo rí bí ó ṣe rí ẹ náà ẹ fún wọn bí. ẹ lè ní mo sọ ẹ wọ́n bí wọn ní kankan lápò fóònù owó lápò mi ẹ wọ́n kí lè lè bẹ́ẹ̀ ṣe ti rí. Mr. Charles ti báyé mi jẹ́. òkè ni wọ́n ní àbí wàhálì wàhálì. èmi yóò fi wọ́n àwọn ilé yọrọ. ẹ máa pẹ́ bẹ́ẹ̀ olówó tí mo ti mọ ni. Mr. Lukuleke. Yes. Yeah. From the state CID, you are under arrest. For what? Fine. In connection with Mr. Charles, tí ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀. Bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Charles ti wà ní custody wa. Mo dẹ̀ ti interrogate ẹ̀, ó ti jẹ́ wọn. Ṣé o ti rí mo fẹ́ fún ẹ ní corporate arrest ni? Mi fẹ́ create scene o. Ṣùgbọ́n tó bá misbehave, máa fojú ẹ̀ gbolẹ̀ ẹ̀ máa ṣe é ní àwọn bíbí. Tó bá cooperate pẹ̀lú mi, kó kọ́ á tẹ̀lé mi jẹ́jẹ́. So, auntie, this way. Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́? Kò yé mi ẹjọ́ ọ̀rẹ́ mi ò mọ̀ kọ́ àtẹ́nu máa fẹ́ kó bá mi. Ẹjọ́ lọ ni o. Sọ ọ́fíìsà. Ọkọ mi sí àṣà mi kí àtẹ́nu ló pa mí o. Ẹ̀wọ̀ ó ṣe mí wọ́n fẹ́. Ṣé ló kọ́ kí ló dé ẹ ti jẹ kí ló dé o ọmọdàgùrò kí ló dé o. Lukuleke rọra o Lukuleke jẹ́jẹ́ o Lukuleke ẹ lukuluku Lukuleke ẹ luku rọra ṣe o Lukuleke alágẹmọ tó ń ṣe jẹ́jẹ́ Lukuleke ikú wọlé pa o Lukuleke abẹ́lé tasé ọpọlọ tó jọra ẹ mọ́lẹ̀ o ìwọ ní bí ìwọ lóhùn o bí ẹkùn àpọ̀ ọmọ jẹ alátẹnujẹ àtẹnu rìnrìn ní dí ọ̀kẹ́ o ọmọ pa bí ọ̀sán jábọ́ alọ́kọ́ nílé pariwo ẹ̀lúkú o ẹ̀lúkú rọra ṣe o ẹ̀lúkú rọra ṣe Lukuleke.